mo tún fẹ́ sọ láàárọ̀ yìí àkọ́kọ́ ẹni tí ń bẹ lábẹ́ dídàrúdàpọ̀ àti kó má ṣẹ́tù kó má rọrùn láàrin àwọn aláàfáà nílẹ̀ Yorùbá Olúwo ni number 1. Yes, mo wí. Ọwọ́n ká yà wípé Fàmímọ́ra àmọ́ jẹ́ríkà lítà làwọn ẹ̀kọ́ tàbá sọ gẹ̀lí sọ̀dún kọ́ni ìlànfà dùnmí àwòrìkà eré rẹ̀ ti burú ó sì ti dàrú. Èyàn bú mi, ọwọ́n rẹ̀ ti kémi yìí. Èyàn sọ̀rọ̀ tí ó dá sí mi, ọwọ́n rẹ̀ ti kémi sọ dáadáa nípẹ̀. Àtá lébi kéwú, àtá tẹ̀sítẹ́kímílà rí kọ̀ ha. Ṣé lábá náà lọ sọ ìwọ́tọ̀ lọ lẹ́lẹ̀ lábá bó ti ẹ̀já sí wípé ilẹ̀ lábá tó lọ náà wọ́n fà sọ́lá rẹ̀ bẹ̀ náà ni ọ̀ ní sàtífíkétì àti àdílọ́wọ́. Tọ́fin kẹsẹ̀ bọ̀sẹ̀. Àtá tẹ̀sítẹ́kímílà rí kọ̀ ha. Ṣé lábá náà nìyẹn ṣá? Àyà tí ọ̀n kà lẹ́nu tó ọ̀sẹ̀ tẹ̀tì bí kú ẹ̀. Ó ní kí ló dé tí wọ́n fún Olúwo ní excuse lórí ọ̀rọ̀ tó sọ. Ipò òun mọ̀ yìí pé sábùkù lìsáàni ló ṣẹlẹ̀ sólúwo. Olúwo jẹ́ mí ní ẹ̀ ipa àwọn àgbàlagbà àtàná wọ́n fail. Àwọn tí ń bẹ́ẹ̀ lónìí ni wọ́n fail. Kí ni àwọn tí ń bẹ́ẹ̀ lónìí fi fail? Wọ́n sọ fún wa. Ìwọ́n sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Ó nínú tí wọ́n fi fail ni wípé wọ́n ìfẹ́ lómi lọ́rọ̀ sọ. Bá sọ̀rọ̀ tán sọ̀rọ̀ bọ̀, wọ́n tó wá darí ọ̀rọ̀ sọ́dọ̀ mùdírù. Sọ́dọ̀ ẹni tí wọ́n darí ọ̀rọ̀ sí lérí jù. Tí wàá ń dòkó tí ìmáàmù kan tẹ́ fi lé kúrò ní Arábítà. Ilé rí fáàsì ìmáàmù Ògbómọ̀ṣọ́. Só jọra wọn, sí ti wí jọra wọn. Só ṣe dédé. Ṣé wọ́n lé ìmáàmù Ògbómọ̀ṣọ́ Arábítà? Abúlé rẹ̀. Wọ́n lé ìmáàmù Ògbómọ̀ṣọ́ Arábítà. Ẹ wá lọ léwu gbogbo àwọn bàbá tí wọ́n Arábítà látòkè délẹ̀. Ìjẹ́ Sàlàfí mẹ́nu wọn. As-Salafiyyatul Wahhabiyya. Tẹ́yìn orù káàkiri. Ìjẹ́ kan bẹ nínú àwọn bàbá yìí torí bẹ́ẹ̀. Ìwọ bàtà yìí. Wàhábí ni ọ́. Ìmáàmù tó ń sọ Wàhábí ni. Ó sún pọ́síbù ṣá. Kò pọ́síbù kò lè jọra wọn. Torí táwọn bá ń wírú ẹ̀ yóò máa wírú. Etí àwa ń sọ fún yín kó dá ẹ̀yọ́ máa ní ò dá. Àwọn ọmọ ọmọlé ẹ̀yọ́ máa wó. Bóò la ṣe fẹ́ jọ gbé pọ̀. Wọ́n lé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Arábítà o. Bí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò bá sí Arábítà mọ́, òun ló yọ rẹ̀, òun ló lé rẹ̀. Ẹnìkan lé Arábítà. Sọ̀rọ̀ mi. Anatako. Tí Ìmáàmù Arábítà, Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Tí ó sì ṣe, mo lára mùdírù mẹ́ta sì nìkan kó sàtakò yẹn fún. Ẹ lọ lè bẹ̀rù Ọlọ́run. Èyí tẹ́bi sọ pé mùdírù fèlì. Ó ní wípé wọn àbáza àráhà sàlàfíà yìí ní tí ó sì ní láíláí ṣẹlẹ̀. Ní tí ò ní láíláí tí wọ́n sọ àti kọ̀ọ̀kan. Al-Qur'ani ló sọ bẹ́ẹ̀. Kílétọ̀ ní bẹ̀rù Ọlọ́run. Ṣé Olúwo tí wọ́n sọ sọ́lúwo ògùn mùdírù níbi ọ̀rọ̀ tí Olúwo sọ? Ṣé kò ògùn mùdírù? Sọ́lúwo ògùn àwọn àgbàlagbà tà nẹ́ni. Kò fi allegation failure kò fi kàmọ́. Ìwọ́ wá ní ká máa sẹ́lìtì máa sùn, ó sì rò fún. Àlọ́ ní bẹ̀rù Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ó já sí wípé Olúwo ni ó máa dá sọ́rọ̀ aláàfà. Ẹ̀rí pé yẹyẹ. Àwọn sọ pé Olúwo ń sọ̀rọ̀ tàwídì. Fún ta ni tàwídì Olúwo mọ́? Man alladhi allamahu wa min ayna ta'allama tàwídà. Tàwídì Olúwo mọ́. Tàwídì lẹ́yìn. Kọ́dà mo tó fẹ́ sọ. Láàárọ̀ yìí. Àkọ́kọ́ ẹni tí ń bẹ lábẹ́ dídàrúdàpọ̀ àti kó má ṣẹ́tù kó má rọrùn láàrin àwọn aláàfáà nílẹ̀ Yorùbá Olúwo ni number 1. Yes, mo wí. Mo sì ní dìfún. Kí ni ìdí tí mo ní fún? Olúwo nínú ìlú wọn. Wọ́n yan Mufti. Olúwo ọba ó yan Mufti. Kò wá yan fún ìlú rẹ̀ nìkan. Ó wá sọ pé Mufti gbogbo ilẹ̀ Yorùbá. Ìwọ tà sọ yìí. Òun kọ́ ni kápítà lọ́sùn. Tábà sọ wípé ọba bẹ̀ ó ní ọ̀gá gbogbo àwọn ọba lọ́sùn. Ó ní ikọ̀ ká ṣoṣo ní máa sọ̀rọ̀. Ní Arábítà gbogbo àwọn akọ̀ yòókù ó ní wọ́n dákẹ́ báyìí olódùn. Ó ní bí nǹkan lẹ́yìn ìjókòó rẹ̀ tó bá wà ó ti tó gbé lọ. Nínú wọn. Ó wá sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ẹni tí wọ́n yàn ní Mufti ó ní òkájú ẹ̀. Alúkájú ẹ̀ dákùn dákùn ẹ̀. Ẹni tó kájú ẹ̀ kò fẹ́ kọ́ dákùn ẹ̀. Èyí wà lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ní pé ẹni tẹ́yìn wá gbà fún báwo ni Mufti ti yẹn o. Ìjẹ́ ó kájú rẹ̀ tó ẹni tí àwọn bàbá wa ní Arábítà wọ́n yàn ní Mufti ti jẹ́ Sheikh Abdulrazak bin Abdul Aziz Ìṣọ̀lá. Ọ̀rọ̀ kálukú làwọn ayé ń bọ̀. Fatiwa kálukú sí ìlànà àwọn ayé ń bọ̀. Gbogbo tí ń ṣẹlẹ̀ àti tí ń lọ nínú ìlú àti tó kàn lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀sìn àmì ẹni tí ń dá sí tẹ̀sán sọ. A sì mẹ́rin tó já sí pé gbogbo ẹni wá máa gbàdìlá yìí ẹ̀ ti mọ̀ pé bàbá ńlá òbúkù olóṣèlú lélẹ̀. Wallahi ìwọ ọlọ́pọ̀ fúnra Mufti ti ń tẹ̀lé gbà fún síyásí ni. Òdodo lẹ́gbọ́. Síyásí ni Mufti ti ń tẹ̀lé síyásí ni. Sẹ́yìn gbogbo kó máa sọ̀rọ̀ tó dòtò lẹ́nu. Ẹ̀nà bùdá ìmọ̀ yàní. Yàtàkàlẹ̀ bí kalimatin ma'sula aw mu'assala. Kì í ṣe torí kàkàlẹ̀ ìgbọ̀rọ̀. Wallahi síyásí ni. Mo fọlọ́ sí. Síyásí jọ. Wallahi olóṣèlú burúkú ni Mufti. Àtàwọn tán níbi rẹ̀. Ikọ́ làwọn alẹ́ yẹn wọn. Kọ́lá mi kò wá lulẹ̀. Mo fọlọ́ mo fi sẹ́ni. Àlùbáríkà ọlá àná Muhammad ọlọ́lọ́ tó fi kú tó fi fàyílẹ̀ Ọlọ́run níjọ sínú àwọn tó tẹ̀lé mú jù wá fà wálẹ̀ fi wálẹ̀
èmi Abdulhakeem Bafaji èmi sọ fún yín pé wallahi èmi alábìtà ní òdìbò torí mo fi yín náà sọ́jú ní tẹ́sí inauguration tẹ́lẹ̀ sí ẹ sọ́jú ní pé tẹ́ni tó ti sílẹ̀ ìgbé ìbá tó wájú yóò kọlu tẹ́ni bísímẹ́lá ojú ìlera ẹ̀já tó wà wọ́n Allahumma illa tí ọlọ́run ò bá tẹ́wọ́ gbà sí lọ́rùn bàbá mi ẹ̀rí and again ẹ wá lọ lè mọ̀ gbogbo ẹ̀yin tẹ́sí ìdìmọ̀ ara yín síbi alábìtà yẹn tẹ́sí ìdìmọ̀ ara yín síbẹ̀ ẹ tètè lọ lè yọ àìkú bẹ̀ torí hádìrì fíhà tó bàgìyà fèrèkọ́tò ní khasara. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين ولا حول ولا قوة إلا برب العالمين اللهم صل على سيد العالمين محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم آمين akira wa kú dédé àsìkò yìí a sì ń tọrọ gáfà lọ́dọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn mùsùlùmí tí wọ́n ń pè mí pé ustaz ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tí ń lọ yìí kó deviate kù ní ibi tí àwa máa ti ń follow yín táwa máa ti ń gbádùn yín bí ó jẹ́ pé ẹnìkan kan ò lè gbádùn ara wọn bí ìṣẹ́ni tí ó bá ti wà lákọọ́lẹ̀ pé ẹ máa gbádùn ara yín nígbà báyìí lásìkò báyìí nínú àwọn tá a sì ń yanjú lọ́wọ́ yìí náà nínú àwọn nǹkan tí àlèhùn máa bùkátà rẹ̀ náà ni mi ò ní jẹ́ kí ọ̀rọ̀ yìí ogun púpọ̀ wọ́n ẹ̀rí pé mo sọ náà ní ìjẹta pé wọ́n sẹ́ndì fídíò àfà yìí sí mi so kìí ṣe àkọ́kọ́ kìí ṣe kejì tí àfà yìí ti máa wà nírú hálù báyìí ni wọ́n yé lè control ara wọn tọ́rọ̀ bá délẹ̀ ọ̀rọ̀ àlàyé là ń sọ kìí sọ̀rọ̀ èpè kìí sọ̀rọ̀ ebú àwọn àfáà sí ní albayyinatu liman idda'a wal yaminu ala man ankara àwọn sọ fún yín pé báyìí ló ti rí pé in tí ń lọ báwùjọ sí ń lọ yìí rọ́bítọ̀ tó wà ń ta táwọn kan gbaṣẹ́ fún wọn láti 1964 tí wọ́n ti dálẹ̀ táwọn kan wá gbaṣẹ́ fún wọn ní tí ò tí ì pẹ́ yìí tí social media wá dé tó tó àṣírí pé kí ni lọ ń bẹ̀ ẹni tó rí ẹ bá pé tí ó sì lábòsí lẹ́rù yóò mọ̀ yìí pé gẹ́gẹ́ bí àfáà wa kan máa dásà kan gbà kan pé àánú ìsìláàmù ń ṣe mí yóò gbà bẹ́ẹ̀ pé ibi tí ìsìláàmù ń lọ nílẹ̀ Yorùbá àwọn tí wọ́n jẹ́ àgbààgbà ń bẹ̀ wọ́n buwọ́ dì kẹ́ wọn bá wa dá sí o. wọ́n lára ẹni tó lójú ogun nígbà tí ó wá dé inú àwọn ọdẹ báwọn Yorùbá ṣe máa ń sọ ẹ wà ní ojú ogun tóun lọ yìí òun sàn pààyàn lọ ní bóun ṣe kódà ẹgbẹ̀rún lòun ti pa àmọ́ ńgbà tá a wọlé lóòótọ́ ọmọ adìẹ tó ti tẹ̀gẹ́ ńlẹ̀ ó ti fẹ́ẹ̀ lé lógún àwọn ò ní tójú wọ ọba tiẹ̀ tó ti oko ojú wa ti tó ti ilé tó ń sọ yìí náà bójú wọ ọba tó ogun tí wọ́n ti ń ṣe ń bọ̀ lẹ́yìn min wara'i hijab nígbà tí ò sí social media ìgbà tó di pé social media dé yìí nísìnyí ojú ń kálukú tó àfi tá a bá parọ́ ni nínú àwọn nǹkan tí wọ́n torí ẹ̀ gbé rọ́bítà 1964 ìkalẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ clear kinní kan màá display àwọn nǹkan kan lórí kinní so àárọ̀ yìí ni mo ẹ̀ṣẹ̀ ń wò tó ní wọ́n tag mi àwọn kan nú àwọn followers wọ́n tag mi mo gbìyànjú àti untag níjọ́ tí wọ́n kọ́ tag mi mo dẹ̀ rí ṣe mo rí ṣe so àmọ́gbà tó tó wá di kí wọ́n tó wá ń sẹ́ndì ẹ̀ sí mi wọ́n ń gbà àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ń bẹ̀ àdáparọ́ ó wà ń bẹ̀ àsọgbẹ́nu ó wà ń bẹ̀ kódà ìsọkúsọ tún wà ń bẹ̀ lẹ́nu àwọn àfà kò sí ọ̀rọ̀ tó lè máa ta yín la tó kẹ́ wá máa sọ jáde pé orí ẹnìkan dàrú àbúrò ẹnìkan burú kò sí nǹkan tó lè máa jó yín lọ́wọ́ tẹ̀ ní lè fi jólẹ̀ torí pẹ́yìn àwòkọ́ṣe al-abdu awil mar'u mir'atu akhihi ẹ sì lọ́mọ ilé kéw ẹ̀yin náà ń bẹ́nu àwọn òpónú mi nù yín táwọn náà dálejò lóhùn fa so táwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n wá sọ́dọ̀ yín àbáwọn tí wọ́n kọ́ ọmọ wá lé kí lọ́dọ̀ yín tí wọ́n wá ń wò yín wọ́n wá sọ fún yín pé ṣé ń tẹ́ ẹ fẹ́ máa bá wa káwọn ọmọ náà ni ìní jẹ́ fídíò yìí ogun torí tó bá tún di bí aago 12 kọjá díẹ̀ so àwa tún ọlọ́nkádàrà ká tún níbi tá a ti ń lọ sọmọ lóko so rábítà ìkú ní ẹ bá ń yọ àgálẹ̀ kódà tó fi mọ́ tuntun tí ń ṣe lọ́wọ́ yìí ní wọ́n fún mi lága kankan bẹ̀ àmọ́ orúkọ tí wọ́n pè ń tẹlifíṣàn alákọ̀ọ́kọ́ wọ́n pè ní Rabitatul A'immati wal Ulama fi Biladi Yorùbá ẹ jẹ́ n kọ́kọ́ gbé èèpo òwe wọn nígbà tí constitution wọn jáde ní 1964 yẹn
lásìkò tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀ epo òwe wọn ẹ jẹ́ wọn kọ́ display rẹ̀ kó ń kálukú orí so ká lè wo àwọn wo ni wọ́n ń jàjẹ́ bí nínú wa ẹ dákun só clear àwa tá a bá wà ń bẹ̀ ìní fídíò yìí máa gbìyànjú kọ́ mọ́ gùn so ẹni tó bá jó ní kí ó kó wò ó wọ́n kọ́ síbẹ̀ pé ahdafun wa anzimatun tí máa rí writing ẹ̀ dáadáa àmọ́ tẹ́mi sáfẹ́ ló ń bẹ̀ ni pé rabitatu li a'immati wal ulama'i garbu Nigeria ìdínú wọ́n ní wadu hadha ad-dastur bi tarikh 24 August 1964 fi bayti imami Ibadan Alhaji Ahmad Muhalli ẹ ti rí báwọn so tata ri'asatihi tí wọ́n jẹ́ ra'isun gbà náà so thumma dakhala fihi ta'dil bi tarikh June 1974 ẹ ti rí 1964 1974 ni wọ́n try láti amend ẹ̀ máwùlẹ̀ tí ìbẹ̀rẹ̀ ọjọ́ orí ń tiẹ̀ jẹ́ ń gbé tẹ́lẹ̀ ìbò náà wá fún kálukú ọjọ́ orí ẹ ti rí ẹ̀rí tẹ́lẹ̀ ìbò the rules and regulations of the League of Imams and Alfaz wọ́n wá fi W/state Nigeria torí pé Western Region ó ní nǹkan náà wà ń gbà náà fún kálukú ti rí o so nínú tí wọ́n ti fi lẹ̀ yìí láti 1964 bó ṣe wà náà ni pé ilẹ̀ Yorùbá o bó ṣe wà náà ni wọ́n fi nǹkan kan míì kún o tó sì ní ó níye state tí ó kó sínú gbà náà kò sí Kwara state ń bẹ o kò sí Ìlọrin ń bẹ o nínú state tó kó sí njọ́ náà o kò sí ń bẹ o bẹ́yìn ṣe ń jáde tẹ́ ń gbọ́tàn lẹ́nu àwọn bàbá yín ìlànà náà ń kàtàn káàkiri lọ́dọ̀ àwọn bàbá wa o mò ń gbọ́ fìrìfìrì pé bàbá Ṣèyítù ní tí wọ́n dá sí ní tí ó kàn wọ́n gbé kinní kan jáde pé rabitatul a'immati wal ulama bayna tabdil wà kinní kan gbàgbé mẹ́sì kọ́ ìran ti gbé jáde ni èmi náà wàá fi ń dá yín lójú pé wàá bá ní tí ó jẹ́ àbájáde sí ń tẹ́ ẹ bá kọ náà ni rabitatul a'immati wal ulama bayna ta'tili wat tahrif bayna ta'tili wat tahrif ní tí ó máa jẹ́ èsì tí àtẹ́ bá kọ jáde nù pẹ̀lú ògbó Ọlọ́run kíkọ rẹ̀ náà sì bẹ̀rẹ̀ àwọn bàbá yìí tẹ́ bá lọ ka constitution wọn torí pé yìí fẹ́ jẹ́ kí àgọ́ 12 gan ti gùn àmọ́ kàn sáré gé kéékèèké ọ̀rọ̀ ìkó kálukú gbọ́ fídíò tí àfáà yẹn sọ ń bẹ̀rẹ̀ láàrin ìṣẹ́jú bíi 10 ìwọ̀n àgbé fídíò yẹn wá gẹ́gẹ́ bá a ṣe máa ṣe torí pé ìnífẹ́ máa sọ ń tààfọ́ ọba sọ fídíò àfáà tábà ṣe gùn bóyá bíi 50 something minutes so ibi tí mo rọra gbé ọdẹ láàárọ̀ kó tó di pé mi tún ń padà láwọn tí wọ́n wá béèrè lọ́wọ́ mi ibẹ̀ náà mo kàn sáré yọ àwọn nǹkan torí pé mi ò fẹ́ràn ẹjọ́ kọlọmọ́ọ̀ch bí ìdíkọ́ yẹ pé inú kíta kọ̀ọ̀kan kéèyàn máa rẹ́kọ̀ọ́ èmi ò sì ní àǹfààní kí wọ́n máa bí èbú àbí kí n máa dọ́rọ̀ padà nínú àwọn pọ́ìntì tí mo sọ gbogbo ohun tí mo sọ ni mo dúró lé lórí Sheikh Adam àfáà ni wọ́n nígbà tá à ń sọ yìí àwọn tí wọ́n bá lògbà nínú àwọn àfáà nílẹ̀ Ìbàdàn àfáà ni wọ́n Sheikh Adam wọ́n níbi tí wọ́n ti kéw àwọn tí wọ́n bá ń gbà náà níbi tí wọ́n ti kéw ó ń kálukú ń dá ìwọ àwọn àfáà rẹ̀ padà sọ́dọ̀ ara wọn bó lẹ́sìn wá di lónìí tẹ́sọ̀ ẹnìkan di màláíkà àfáà ni wọ́n àfáà làwọn tẹ́wọ̀n Ìbàdàn bẹ́ẹ̀ yóò bá sì ṣàbòsí ni ẹ̀ ń bá ṣàbòsí irú eléyùn pé nígbà náà ṣé Ádámọ̀ lọ́mọ kí ó jù náà àwọn tí wọ́n jọ ń lù gbàǹgbà náà ẹni náà ò lè gúnlẹ̀ rẹ̀ torí kó ṣàbòsí ṣé Ádámọ̀ wá sí Ìbàdàn kí ló fà tí wọ́n fi dá mọ́ríkàzì ilẹ̀ tí wọ́n lọ dá sábẹ́kúta yẹn kí ló fà tí wọ́n fi dá mọ́ríkàzì yẹn lẹ̀ sí Ìbàdàn ó ní tàn tó bá dé tí wọ́n fi wò pé káwọn ó kó mẹ́ káwọn máa lọ kí ló fà àfáàǹbẹ̀ ń bàdàn mọ́ Ìbàdàn lèmi wọn sì gbé mi wá wò ń bẹ Ìbàdàn láti ilẹ̀ pàlèké ní kejì Ìbàdàn pàlèkẹta Ìbàdàn so tí tó bá ti pé nǹkan yìí kàn mí torí pé tí wọ́n pè ní rabitatul a'imma ìmáàmù ni mí wal ulama ọmọ kéw ni mí lóòótọ́ àmọ́ mi náà ti láwọn ọmọ kéw fi biladi Yorùbá ẹ̀yin ò ní torúkọ táwọn bàbá tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n gbàṣẹ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé táwọn bẹ̀rẹ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ kan tó ṣe inauguration sọ fún yín àwọn jẹ́ rabitatul a'immati wal ulama'i bí biladi Yorùbá Edo wà Delta àwọn bàbá àtàná yóò fi Edo àti Delta sí ìgbà táwọn tó gbaṣẹ́ lọ́wọ́ wọn lónìí náà tó débẹ̀ wọ́n sọ jáde níta gbangba báyìí pé Edo àti Delta ò sí nínú tó kà wọ́n sọ jáde ṣe báwọn náà ti ṣe registration ti ń bẹ lọ́wọ́ wọn ẹ mọ́ ṣàbòsí àlùmọ̀ yìí wọ́n sọ jáde pé kò sí Edo àti Delta ń bẹ bẹ́ẹ̀ ni wọ́n sọ àwọn tó ní sì rí pé Edo àti Delta yìí wà nínú tí iṣẹ́ Islam ó débẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n àtàṣe Edo àti Delta mọ́ iṣẹ́ wọn débẹ̀ Edo àti Delta welcome wọn pé no problem ahlan wa sahlan
ìrò kó yẹ kíní yóò wá lẹ́jọ́ lọ débi tá a tún wá ń tálíṣì méjì ara wa àwọn ọ̀rọ̀ tí ò sójú wa. Àfáà tí mo play fídíò wọn bẹ̀rẹ̀ nísìn ìgbà tí mo fi ń gbé Cairo àfáà ò sí ń bẹ̀, ìrò pé àfáà gun plane rí. Àwọn ogun táwọn àti jà sẹ́yìn nígbà tá a fi ń sọ àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ táwọn ọmọ kan jáde láti Cairo tí wọ́n ń tálíṣì méjì mi wọ́n sọ títí wọ́n ní àwọn fàṣọ́là rẹ ni wọn ò jáde Azari ó ṣe kíní kan àwọn tí wọ́n ń parú rọ̀ ń fún ọ náà só o lè sọ fún wọn káwọn náà fi ká búra bẹ́ẹ̀ pé ká láwọn ń parọ́ ni káwọn mọ́ bá ń kẹ́kẹ́ pàdé nínú iṣẹ́ eré wọn lálìkì àmọ̀ pé wọ́n fàṣọ́là mi Azari. Jamiatul Azhar Kulliyatu Sharia ni mo lọ gbogbo tí mo lò ní Cairo olùdúró ọdún 4 lọ mo Cairo ní ọwọ́ parí 2011 ni mo wọ bẹ̀ a sì dúró fódìdí ọdún kan tó nígbà tá a fi wọ bẹ̀ wọ́n ti parí admission gbà yẹn so tí wọ́n ti parí admission èyí ó dúró ni tí wọ́n fi ṣe admission nínú àwọn tí wọ́n tún dé before tiwa tó ráwà pẹ́ dé púpọ̀ ńgbà náà àwọn ti wọ ulum ní Madinatu Nasri ńgbà yẹn inú ẹnu àwọn àfáà Abdul Basit jánjọ́ rẹ̀ èèyàn kan tí mo bá sọ̀rọ̀ tí mo fi kó ń bẹ̀rẹ̀ gbogbo àwọn yòókù ọ̀rẹ́ kákànjọ pàdé kákíra occasionally ọ̀tán kò sí wọléwọ̀dé àtúnfi ṣe kọ́ sí mọ́ pẹ́yẹmí tó yẹ pé àwọn ọ̀dọ́ wọn ni mo ti mọ ìmáàmù àgbà ti lọ́rin tòní tó jáde pé àwọn tí mo tún lè sọ pé mo tún rìn súnmọ́ ńgbà náà ìmáàmù àgbà ti lọ́rin tòní wọ́n jẹ́ senior fáwa ní Kulliyat Sharia náà bákan náà wọ́n sì ń bẹ láyé dò ní àwọn ìmáàmù tuntun ẹ lè bi wọ́n léèrè pé ṣé wọ́n fà sọ́là mi Azari àwọn tí wọ́n ń kúkúrọ́ tí wọ́n fà lù ti yí ọ̀lọ́ lọ ẹ máa wo nǹkan in ja'akum fasiqun binaba'in fatabayyanu sẹ́yìn tẹ́ ẹ lè parọ́ mọ́ alààyè tẹ́ ẹ jọ ń ríra yín sẹ́yìn tẹ́ ẹ lè parọ́ mọ́ alààyè tí ń bẹ láyé lẹ́wọ́n ní lè parọ́ mọ́kù lẹ́ẹ̀ni lè parọ́ mọ́kù èmi tí mo wà láyé àwọn tó lè jẹ́rìí ń bẹ láyé ẹ sì ń parọ́ mọ́ mi gbà tó 2012 àwọlé síbẹ̀ mo kàn fẹ́ fi clear àwọn ọ̀rọ̀ kan tó sọ torí mi ò ní bu kò gbọ́n mọ àwọn nǹkan òní sẹ́yìn sí mọ̀ pé ẹni tí ó bá jáde rí lẹ́ẹ̀fì tó bá fẹ́ ṣe fídíò yóò múra kẹ́kẹ́kẹ́ ni yóò lọ wágò yóò jẹ gbogbo ẹ̀ àbúrò nǹkan yóò sá mọ́ làágùn yóò mọ́ làmẹ́ǹtì ayé ti kọjá ọgbẹ́ lẹ́yìn àmọ́ Ìbàdàn níbí àwọn àfáà sì wà ń bàdàn kí sàdámọ̀ tó dé láwọn àfáà tán ti yanjú ẹ lọ kàtàn gbèsè ayé inú ilé lánàṣẹ kí lẹ́ ń pè láwọn àgbà tí mọ̀ níyì usulu fíkì ni mùsọ́lá àdìsí nǹkan tó ti wà ńlẹ̀ nílé lánàṣẹ tó ti wà ńlẹ̀ lókè ààrẹ tó ti wà ńlẹ̀ lé bàásùn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìsàlẹ̀ Ọ̀ṣun kó tó di pé àwọn ṣe sàdámọ̀ dé wọ́n bá wọn àfáà wọ́n rí pé ìmọ̀ ń bẹ ń bẹ la ilaha illallah wọ́n bá ìmọ̀ ń bẹ ló jẹ́ kí wọ́n sọ àwọn bàbá yẹn di ọ̀rẹ́ láwọn tó jẹ́gbẹ́ wọn ń bẹ ìfẹ́ fọ ọ̀rọ̀ náà gùn mo wọlé ọdún kìíní ọdún kejì ẹni tí ń sọ̀rọ̀ yìí gbogbo tí mo lò Azari òjò ọdún 3 péré náà lọ mo á fẹ́ gbìyànjú àti jáde torí pé tèmi bá wà ń lu kìmí ìfẹ́ kàn jókòó kalẹ̀ ń bẹ mo máa ń try till opportunity pé mo ti wà ń ta kí n nẹsẹ̀ jáde ló jẹ́ kí n pé Allahu Akbar so ló jẹ́ kí n pé Sheikh Asif Básùnú tí wọ́n ń jẹ́ ọmọ àbáwá àgbà ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn nígbà tá à ń sọ yìí náà àwọn náà jẹ́ sínú àwọn Cairo ńgbà náà àwọn sì máa ń travel káàkiri wọ́n á pè wọ́n pé akramakumullah ọlọ́run járe yín pẹ́ o ìlú òun mo fẹ́ try láti kó Cairo yẹn ti ẹ̀ ṣeré jáde wọ́n ní kí n wá lọ sí Ghana wọ́n ní Ghana yẹn African country náà ni Egypt táwa yẹn African country ni tẹ́lẹ̀ bá ti dáhùn African country bíi mélòó kan kó tún náà ṣẹ̀ jáde àwọn náà wá sọ fún mi pé àwọn ní àwọn brothers ní Emirates wọ́n dákọ̀ Alhaji Adam wọ́n dákọ̀ Alhaji Bablo pé ọlọ́run ṣe Bablo ọlọ́run ṣe ọmọ kí o dádì rẹ̀ náà kú ni kò sí problem àwọn ọmọ máàdùn náà sùn tún wà ń bẹ̀ kí ní gàgà mọ́dà Dubai yẹn dá nínú UAE ẹ jẹ́ kí n lọ ló jẹ́ kí n mo kàn náà ṣe lọ èmi kàn náà ṣe lọ mo kàn náà ṣe lọ 2014 ẹ má ẹ sí o mo wá Azari mo dé Cairo 2011 mo wá wọlé sí school ní 2012 ẹ máa wo nǹkan o mo sì kúrò ń bẹ̀ ní 2014 láti nasẹ̀ jáde pé kí n tiẹ̀ tún ka ìlú mi náà mọ́lù tí mo tún nasẹ̀ lọ ìlèmí kan nasẹ̀ lọ Sheikh Abdulrasheed Abdulsalam ìrìn àjò pawápọ̀ mo bá wọn lọ́hùn ẹ̀dàkùn tó lọ lọ́hùn Uncle Juma Abdulrasheed ẹ̀dàkùn ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bú kẹ̀kẹ́ ó kàn wù mí kí n kàn sí clarification kọ́kàn ẹni tó lè fẹ́ tún nírú ambition kó náà fẹ́ ṣépè lọ́jọ́ iwájú kó lè delete ẹ̀ kó mind ẹ̀
àtàwọn tí wọ́n ń gbé rúmọ́ òsì tẹ́ ẹjọ́ ń gbé fúnra yín sẹ́yìn tẹ́ ẹ lè parọ́ fún àlàyé lẹ́ẹ̀ ní parọ́ mọ́kù. sọ ẹ dákun ẹ mọ́ bẹ́ẹ̀ nìkankan bí wọ́n ṣe ń tí ẹ jogún ni wọ́n ń ṣeun ẹjẹ́ àwọn náà proof pé ń táwọn náà jogún náà làwọn ṣe. ẹ ti ní tó wà láàrin 2012 sí 2014 Azihari sì máa lo semester méjì tẹ́rù méjì wọ́n máa lò wọ́n ṣe tẹ́rù àkọ́kọ́ kódà ó lè parí tẹ́rù ẹlẹ́ẹ̀kejì yóò parí kọ́dún kan tó pé ẹ ti bọ́ sanfania 2014 ni mo lọ ibẹ̀ ni mo ti pàdé jamia kan bẹ̀ tí ó jẹ́ tuntun tí wọ́n ti lè ju bí ọdún kan àbí àti díẹ̀ lọ. Sheikh Abdulrasheed náà wá mú mọ́nà wá pé ẹ̀sìn ìntí Azihari ó fi wá máa dóńkálùkù láàmú tó yẹ pé èèyàn ó ṣe ẹ̀záàmù tán báyìí àyè yóò tún máa já gbogbo àwọn tí wọ́n wà Azihari lọ́wọ́lọ́wọ́ ọlọ́dàkùn bá ní fún aláṣeyọrí kò sínú yunifásitì tí ọlọ́run ni. náà wọ́n wá mú mọ́ràn wá pé kí n kúfẹ̀ẹ́ kan káàtì ẹ̀ṣẹ́ lọ sí jámíà yẹn mo wá lọ sí jámíà yẹn wọ́n pè ní Jamiatul Qasimiyya. àgàṣe débẹ̀ wọn ni bí mo ṣe lè rí àwọn àrọ́kùn mi mo kàn gbé àwọn àrọ́kùn jáde lọ online mo kàn sáré print ẹ̀ jáde mo bá kọ̀ dáma rẹ̀ wallahi kódà ìyìn fi sàdúrà ní ìṣẹ́jú kan pé ọlọ́run jí wọ́n mú mi já torí pé Azihari ń dùn mẹ́mi ń gbà náà ìṣẹ̀mí ayé tá ń lò ń bẹ́ẹ̀ bèè lọ́dọ̀ àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tiẹ̀ fi lè jẹ́ pé ìròyìn mi fi lè kàn wọ́n lára níwọ̀tọ̀ wà Nàìjíríà tó ògùn pléènì rí àtẹ̀mí tí mo kàn lọ ọdún bíi 3 sí 4 nínú ìlú kan tí wọ́n sì wá mọ̀ yìí pé léèyàn wá bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé nǹkan kan bẹ lára tiwa náà ti ń jẹ́ èèyàn tá a fi lè kú ònú ìlú tí wọ́n ti bía tá a wá lọ sínú ìlú tí ò sí fámìlì wa kankan ń bẹ táwọn tá a bá ń bẹ àtàwọn tí wọ́n bá wa àtàwọn tá a jọ débẹ̀ papọ̀ tí wọ́n mọ̀ pé nìkan bẹ́ ń bí Abdul Fattahi ẹ̀sìn ni wà ọkàrí ilé ọkàrí oko kódà ń gbà tó kó ń bẹ̀ tán kò tún kó ń bẹ̀. ìgbà tí wọ́n máa gbé rìsọ́ọ̀tì jáde wọ́n kà pé Nàìjíríà gan wọ́n pè pé ó kọ kan jáde o Abdul Fattahi ọkọ Yẹmí Ahmed Tijani gangan bàbá tó bí mi gan wọ́n wà wọ́n dàrí bá Cairo la fi sí kò dágbére ibì kankan àwọn ò tí ẹ̀kọ́ bí ara sí Sheikh Lukman Busairi ọlọ́run bá mi sàlékùn dáadáa wọn kó sì bá ní kẹ́ wọn nù sàárì mọ́ bá nǹkan ni wọ́n jẹ́ láyé mọ́jì nǹkan ni wọ́n bàjẹ́ tọ́lọ́run ìbá nǹkan jẹ́ mọ́jì nǹkan ni wọ́n bàjẹ́. àwọn ni wọ́n pe dáàdì wa pé wọ́n pe àwọn láti Emirates o orúkọ báyìí ó sáǹdì bákan létí àwọn kankan ẹ̀ ń pé ńgbà tí bàbá tẹ́ pẹ́ ọ̀tọ̀ níbi tí wọ́n ní á wà àwọn dẹ̀ tún wò pé inna al-fata man yaqulu ha ana dha laysa al-fata man yaqulu kana abi àwa tún ti wò pé àti délùú náà nígbà àwọn ọ̀dẹ̀ tó wà ní ká máa pariwo bàbá mi ọ̀rọ̀ kan bàbá mi ló ṣe kinní kan kí ni ìwọ ṣe ni wọ́n bí ọlá kìámà kìí ṣe kí ni bàbá rẹ̀ ṣe. ọmọ nìyẹn gbọ́dọ̀ lè dá dúró kó lè dá ronú pé kí mo fẹ́ ṣe gbogbo àwọn ọmọ yìí ti mọ̀ pé táwọn báyìí lè dá dúró táwọn bá máa dákọ Sheikh Adam àbáwọn dákọ Markaz kò síbi kankan táwọn ò ti lórí pa láyé àwọn kan wáyé ayé asán táwọn ò ní níbi kankan dojúkọ ni lójú wọn wò pé táwọn bàbá wọn ṣe fúyẹ́ káwọn lọ́sẹ̀ máa ń tó wo wọn wàá rántí àti lọ́sẹ̀ mọ́ lọ́hùn náà fi lọ́sẹ̀ máa yàn lẹ́fìrí pé ń tẹ́ kí bí wọ́n dé bí wọ́n tẹ́ ìlú tí wọ́n ti bí yín gẹ́gẹ́ ńlọrin sẹ́ẹ̀tẹ́ ń bẹ̀ Ìlọrin gẹ́gẹ́ sẹ́ẹ̀tẹ́ ńlọrin tí wọ́n ti bí yín gẹ́ lọ́mọ tí ń sọ̀rọ̀ yìí kò sí kankan tó jẹ́ ẹtẹ́ ẹgbẹ́rù ẹlẹ́rù tó rí ẹfà tí yín dání ni kọ́ba mi bàá pọ̀ láti wá pè mí pé Abdul Fattah pé náà kí n ta lórí àdúrà náà gbọ́ Egyptian language àwọn ò sì gbé Egypt ń tíya àmú ní mo ti wà ń Cairo tẹ́lẹ̀ mi ti dé Cairo padà pé ó kọ́ kan jáde nǹkan ìkàwé àmúlé àmúlé mi ni o kí wọ́n ní kẹ́ ṣe wọ́n ní wọ́n fún ọ lọ́sẹ̀ kan kó o fi ra tíkẹ́ẹ̀tì kó o fi máa bọ̀ wá sí Emirates náà mo sì kówó jáde lọ́wọ́ ara mi torí pé ní Egypt Ọlọ́run kẹ́ mi ọba adẹ́dà kẹ́ mi mò ń ṣiṣẹ́ mo sì ń rówó sínú ọkùnrin tó ń rìn láì lé obìnrin ń bẹ̀ náà àwọn tí ń bẹ ń bẹ̀ èyí tún fẹ́ dọ̀rọ̀ padà síbi kẹ́ ẹ gbọ́ torí ara yín mo sì kówó mo wá sí Nàìjíríà mo ń kó Nàìjíríà báyìí mo gba Emirates ẹ̀ ń pé travel ti máa wà látẹ́lẹ̀ a ò ní sinmi nǹkan kẹ rárá sinmi kí ni ẹjá lọ ń lọ fà á ń tí ó jẹ́ kí n kúrò ní Jamiatul Azhari ni pé mọ́fàlú tí kò lè gbọ́ kó clear èmi ni mo kúrò ní Jamiatul Azhari mo sì wà nínú ẹni tí ti máa bẹ́ lọ́n tẹ́lẹ̀ pé Ọlọ́run mọ́jì rin tí fi kó nǹkan ẹrù mo wà nínú ẹni tí máa bẹ́ lọ́n bẹ́ àmọ́ gbà tó di bá ń jáde táwọn rí káàkiri ká ìdẹ̀kùn tún wà ń bì kan ju bì kan lọ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá wà ní Cairo tọ́lọ́wọ́n bá kún èèyàn lọ́wọ́ dáadáa tí gbàdúrà àwọn òbí èèyàn èyí ò dira dáadáa kó tó wálé padà
téyìn ó di rédèrèdè ìrun lè má jọyàn lójúmọ́ àkìtì ẹ̀ náà ń pè ní tawhid kí náà ń pè ní sunna ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yín kọ́ la mọ̀ ń bẹ̀ tí wọ́n máa ń lọ klọ́ọ̀bù tí wọ́n lọ máa ń jó klọ́ọ̀bù tí wọ́n lọ máa ń mutí ìmí ìpadà àti délé padà ní ìsìn tó náà ti jẹ̀ mọ́ mu kọ́lọ̀ yóò kálukú padà in tó mẹ́mi kú ń bẹ́nu so Azhar sì ní rẹ́kọ̀d ẹ láǹfààní àti lọ sí Jamiatul Azhar so ní Darasa ní Hussein kẹ lọ bẹ̀ pé àwọn ọmọ kan láwọn bí ń tọ́ sọ́nà so àwọn ọmọ kan báyìí wọ́n wá nǹkan báyìí bẹ́ẹ̀ mi ṣe ń láyé mi bọ̀ before kí n tó gain admission ní Emirates ni mo ti kọ́kọ́ lọ sí Emirates 2014 èmi kàn lọ bẹ̀ pé mi fẹ́ wá sí Nàìjíríà wá rest o kí n kàn lọ ìlú mi ni 2015 tí admission jáde in ló jẹ́ wà ń bẹ̀ 2015 mo sì wà ń bẹ̀ 2015 mo kó ń bẹ̀ padà ní 2019 láàrin ìgbà tí mo tún fi wà ń bẹ̀ náà àti bẹ̀ náà mo tún ti ń travel káàkiri àwọn ìlú mi so àfá onítàn mo kàn fi yín clear pé kọ́ má bà àdàlìkíámà kọ́ má bà wánú àwọn alimufilisi torí pé níta àfáà ń sọ káàkiri so níta àfáà ń sọ káàkiri ni pé ó sì kéwú tẹ́ ní mo sì pé náà máa kà ó yín sì sọ bí tí mo sì pé ń bẹ̀ ọlá pé mi ò sínú àfáà tí mo lọ mọ́ gé àṣìṣe àwọn èèyàn jáde pé ọsọkúsọ níwọ̀ tó ní mo sì kéwú pé igan níbẹ̀rẹ̀ ibi tó ti ń ka iná mẹ́lẹ́mẹ́rù hadithun ba'dahu ìwọ náà ọgbọ̀ bó ṣe kà ń bẹ̀ hadithun ba'dahu lọ kà sí ba'dahu làfà àkọ́bẹ̀ èmi sì ka hatta tastakmila rizqaha ṣé rizqaha sí fatia náà kọ́ ni ó gbà kí ni ó gbà àmọ́ bẹ́ẹ̀ ńkọ́ ni bẹ́ẹ̀ kọ́ mọ́ ń lọ ń parí ọ̀rọ̀ mi síbi ibẹ̀ tí má ti ẹ wá jẹ́ ń gbé àwọn ebáyàn ló kọjẹ́ gbogbo ntẹ́yìn ń ṣeun ntẹ́ ẹ̀jogún ni nǹkan ara máa play rẹ̀ díẹ̀díẹ̀ ń ṣe wàá máa comment lè lórí tó bá ti di 12:30 ń parí ẹ̀ inshallah ta'ala ìwọ onítùmọ̀ kankan nínú ayé ń tiẹ̀ ṣe ẹrẹ́ni tí wọ́n yẹ pé wọ́n ń sọ so ẹni tó bá ṣe pé ní wọ́n ń sọ ìtàn fún ẹni tó yẹ pé wọ́n ń sọ ìtàn pé lágbájá báyìí rí báyìí tí wọ́n bá ń sọ tàn fún ẹ lè fi wé ẹni tó ṣe pé ní ìtàn náà sojú ẹ̀ sọ́lọ́n ti ẹ̀ka mi yẹ pé ẹni tí wọ́n lè dátàn rẹ̀ lẹ̀ka máa sọ fún yín alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pa náà jámọ̀ nǹkan nù sí bí wọ́n ń bẹ́nu ayé ta ni wọ́n sọ̀tàn rẹ fún rí so ẹnìkan bẹ lórí ètò yìí nìsín gbogbo bí ó dà pé Dubai lòun náà ń gbé gbogbo bí tó bá ti wá rí fídíò mi yóò lọ mọ ta ní ṣe méjì mi ń bẹ èmi ò ní problem pẹ̀lú ẹnì kankan Ọlọ́run ṣe Emirates Dubai mẹ́mbẹ̀ kò tí ì kó mbẹ́ ẹ gbé kámẹ́rà lọ sọ́dọ̀ àwọn tí wọ́n wà ń bẹ̀ lónìí nínú àwọn àfáà pé ẹ fẹ́ mọ̀ nípa láàrin ọdún 4 tọkùnrin yìí lò láàrin yín ní Dubai ń bí náà so láàrin ìparí 15 wálẹ̀ 16 17 18 19 ọwọ́ bẹ̀rẹ̀ 19 ni mo kó mbẹ́ láàrin ìṣẹ́jú àwọn ọdún mélòó tó lò yìí náà kí nípa rẹ̀ láàrin yín ẹ béèrè ń bẹ̀ àtàwọn tí ń jó ní kí ń bẹ̀ àtàwọn tí èso ní kí ń bẹ̀ ẹ béèrè wọ́n ṣàlàyé fún yín pé inú ẹ̀ tí ń sá fún jẹkújẹ nílé àti lóko alhamdulillah inú ẹ̀ mọ́ wà nǹkan a máa play ẹ̀yà mo rí kọ́mẹ́ǹtì àwọn tí wọ́n ń kọ́mẹ́ǹtì o ìfẹ́ yà lọ síbẹ̀ torí pé ẹni tí ó bá jámọ́ nǹkan àyíká sí pé kó lè bá a sọ́ra rẹ̀ dé pàtàkì so ìntàwà ń lọ ẹjẹ́ ká bí n títàn bá gbé wá ẹjẹ́ àgbétàn ẹlẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wà ń bẹ̀ at-tarihu yu'idu nafsahu ìtàn ọmọdára rẹ̀ padà ìtàn lọ́dára rẹ̀ padà débí o àwọn tí a jọ dá nǹkan yìí lẹ̀ níbẹ̀rẹ̀ yìí náà wọ́n béèrè pé ṣé n tí fíkìrà tó gbé wáyìí tí ò ní padà di mẹ̀sújàmbá wọ́n béèrè náà níbẹ̀rẹ̀ o kẹ́yìn ọmọ ìmọ̀ tọ́ bọ̀ wá lẹ́nu wọ́n béèrè pé ṣé ò ní di mẹ̀sújàmbá nílọrin àti ní Kwara ṣé wọn ò ní rọ́ọ̀bì tó tulẹ̀ ìmọ̀ wal ulama ń bẹ̀ kí ló dé tẹ̀ kílèmù bẹ̀ fáfáà yín pé ibẹ̀ ló yẹ kí wọ́n bìlọ́ǹgì sí sọ́mọ Ìbàdàn ni wọ́n ni sẹ́wọ̀n àánú Western region ni wọ́n ti mú fíkìrà wá èwo làbúrò sóore ká tún lóṣòtì àmọ́ báyìí sì gba fíkìrà wọlé wọ́n jọ dá sọ́gbó wọ́n jọ dá sọ́rọ́ ó di nǹkan tán ẹ̀yin kan dé lónìí ẹ sọ pé bàbá yín lọ́ra lẹ́ẹ̀bẹ̀ ẹ tún láwọn nìkan bà ní wọ́n ṣe foundation àfáà tí wọ́n kọlà tí wọ́n kọ́ sọ̀rọ̀ lórí wọn jẹta àwọn sọ ń bẹ̀ yí pé àwọn nìkan bà ní wọ́n jọ lé foundation àwọn ni wọ́n dáwó jọ yí pé torí àwọn àfáà ń gbà náà nìbàdàn wọn ò tí ì lajú sí ká máa náwó sẹ́sìn ẹ wọ̀rọ̀ rádaràdá ó ní àwọn àfáà ń bàdàn ń gbà náà wọn ò tí ì lajú sí ká máa náwó sẹ́sìn so ẹ̀yin ó gbé ẹnu yín báwọn ẹ máa fi sọ̀rọ̀ tí ò dá sáwọn àgbàlagbà ń bàdàn ẹ sì fi àwọn ọmọ tí wọ́n lè ká buwọ́dì ìkẹ́ kò lè wọ́ọ̀kì 2026 láwà gbogbo eléyìí ò lè wọ́ọ̀kì gbogbo yẹn ò lè wọ́ọ̀kì tẹ̀bára àwọn tí ń tàn yín pé yẹn lè wọ́ọ̀kì wọ́n ń tàn yín ni kò lè wọ́ọ̀kì
bẹ́yìn ṣe lẹ́nu la lẹ́nu wọn kọ́ wa ní àṣà wọn kọ́ ẹ̀yin láṣà wọn kọ́ àlọ́yàjú wọn kọ́ ẹ̀yin lọ́yàjú ìyàtọ̀ tí ń bẹ láàrin wa náà nù iná ni ò sì jẹ́ kí ilé ó gbà yín ọ̀nà ọ̀gbà yín ilé ó gbà yín ọ̀nà ọ̀gbà yín lẹ́fi wo kókó mọ́ ibì kan tẹ́ ẹ ti rí pé àwọn tẹ́ ń jọba lé lórí ń bẹ̀ wọ́n ń wò yín ran gbogbo orú àwọn tẹ́ fi ń lalẹ̀ ṣe rí fi lalẹ̀ ní central mosque Èkó ni àbílẹ̀kọ in general ni tẹ́bá rí inú yín tó fẹ́ dá kílókọ rẹ̀ lẹ̀ láàrin yín bẹ̀ náà kílókọ kínní ó fẹ́ dá lọ́mọsọ́lọ́mọsọ́lọ́m ó fẹ́ dá kọ́lẹ́jì ilẹ̀ ṣèbó ní tẹ́ ẹ sọ fún pé kò gbọdọ̀ dá kọ́lẹ́jì ilẹ̀ láàrin ibi tẹ́ ẹ ti ń pàṣẹ. abẹ́rù pa àmọ́ntàn sọ́fà ọ̀rọ̀ mọ̀ ń bẹ́ńlẹ̀ ọlá kí wọ́n mọ̀ kọ́ wa ní ọ̀yájú la mọ̀ fi ń pé ọ̀rọ̀ sọ Ìbàdàn wọ́n mọ̀ ń pè bí Ìbàdàn wọn ò sì gbé àwa wá wò ń bàdàn níbi Ìbàdàn gẹ́gẹ́gẹ́gẹ́ ń bì náà bá wa sí. ẹ jẹ́ play fídíò yìí díẹ̀ kí n wá táìmù tí ń pè lọ díẹ̀ ẹ dàgbẹ́ ẹja farabalẹ̀ ọ̀rọ̀ ìgbé 5 minute video náà ní nǹkan ara máa play díẹ̀. so Ìlọrin tí ẹ ń claim gan tẹ́ ẹjọ́ mọ̀ Ìlọrin ṣé ilé gbà yín bẹ̀ ni ilé ó gbà yín ọ̀nà ọ̀gbà yín ẹ wá wo kókó mọ́bì kan àbáwá lónìí kíní kankan gbogbo ohun tí bàbá tẹ̀ ń sọ ìbá ti lè kàn mú mọ̀ràn wá ń bẹ̀ rí àbókàn tí ẹ̀ pilẹ̀ ẹbẹ̀ rí ẹ claim ẹ̀ kún lónìí kí ló dé. káwọn kéèyàn wá jáde náà àwọn ọmọ tẹ́ tírẹ́nì kan máa sọ pé ní àwọn àgbàlagbà Ìbàdàn àwọn àfa Ìbàdàn tí ìlàjú sí ká máa náwó sẹ́sìn gbà náà bàbá òkè ààrẹ bàbá wa àgbà Ahmed Muhalli Basuri máa àgbà ilẹ̀ Ìbàdàn bàbá wọn tí wọ́n jọ dára bítà lẹ́nà kan lọ fún yín pé dáàdi yìí nìkan ló dára bítà lẹ́nà ìkan náà parọ́ ni wọ́n wá dẹ́rẹ́bà wọn wá ń wà wọ́n káàkiri gbogbo àwọn àgbàlagbà ìmáàmù tó wà rìkọ́dẹ̀dì pé wọ́n ń jẹ́ ìmáàmù ńgbà náà 500 ni wọ́n rẹ́kọ̀dù ẹ̀ ń bẹ lọ́wọ́ mi 500 náà gbogbo àwọn àyímà wọ́n sì ń ṣáájú fún àwọn millions àwọn èèyàn ńgbà náà constitution ń bẹ lọ́wọ́ wa ẹ bá nídìí ẹ̀kọ́ private charity ká sẹ́ndì ẹ̀kọ́ sí mọ̀jà gbọ́n bẹ́ẹ̀ wọ́n sọnù constitution bóyá bí constitution bóyá number 1 àbí number 2 ń bẹ pé ìdí táwọn fi gbé kinní ìkalẹ̀ kẹ́nu àwọn àfọ ò lè ṣọ̀kan and if there is any differences between àwọn àfà tí àwọ̀ bá wáyé ká lè manage ara wọn ṣe bá wọ̀ lọ́ wáyé tẹ̀ rẹ́ ni manage àwọn èèyàn tẹ̀ ń lé wọn dànù bó ṣe yẹ pé ẹ̀ tó bẹ̀ láti lé mọ́ mọ̀gúnmọ̀ sọ́gun mẹ́ ẹ̀ tó bẹ̀ láti lé tí ò bá wù kọ́ wá ni. ẹjá máa bọ̀ díẹ̀. àkọ́kọ́ ẹni tí ń bẹ lábẹ́ dídà rúdàpọ̀ àti kọ́mọ̀sẹ̀tù kọ́mọ̀ rọrùn láàrin àwọn aláàfáà nílẹ̀ Yorùbá Olúwo ni number 1. Hold on. nítorí ń bẹ̀ yẹn mọ̀ bóyá ẹjọ́ tí fídíò yẹn bá ń clear ìfẹ́ máa sọ lẹ́nu rẹ̀ mo fẹ́ kó máa fẹ́nu ara rẹ̀ sọ wọ́n máa bá a sọ tí máa fẹ́ sọ lórí ẹ̀. ó ní òun fi gbogbo ẹnu sọ pé ọba tí ń da gbogbo àárín àwọn alálàáfáà rú nílẹ̀ Yorùbá pé Olúwo ni tòótọ́ ẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí ìwọ́nu Ọlọ́run torí pé rò pé Olúwo dá sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú àwọn alálàáfáà. ó ní reason tó ń fi sọ bẹ́ẹ̀ ni pé Olúwo àwọn ni wọ́n yan mufti àwọn náà wọ́n tún yan waziri ó sọ nínú fídíò o mo gbọ́ fídíò yẹn débi àárín kan mọ́kàn ra gé àwọn ibi tí mo rò pé ayé lè fẹ́ torí àwọn kan wọ́n ti gé lọ wọ́n ti gbọ́ lọ so etí bá sì gbọ́ lọ náà gbọ́dọ̀ gbọ́ àbọ̀ náà so ó sọ nípa tolúwo báwọn Olúwo ni ọba tí ń da gbogbo àárín àwọn ẹ ti rí báwọn so tó bá ní nǹkan tó fẹ́ fi báàkì eléyìí tí wọ́n bá pè lẹ́jọ́ lórí eléyìí kó lọ máa rojú eléyìí fúnra rẹ̀ ńbẹ̀ ni. Yes, ọwọ́n ká yà wípé bàbá àbájá ìkàlẹ̀ ìtàlá àbáyé mọ́tà bá sọ yẹ̀lí sọ̀rọ̀ kọ́ni náà fàtúù mi láwùjọ èyí rẹ̀ ti dúró sí ti dàbò. èyí kú mi ọwọ́n rẹ̀ ti kéde yìí èyí sọ̀rọ̀ tí o dá sí mi ọwọ́n rẹ̀ ti kéde sọ dáadáa níbẹ̀ àtà níbi kéwú àtà tẹ̀sítẹ́ kí mi là rísíkọ̀ ha. do máa ń fà ló ti do. ó ní mo káyà kan pé fabima rahmatin minallahi linta lahum walau kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik. ó ní mo káyà yẹn wọ́n fàlú tí olórí mi ti dàrú èmi mọ̀ ń káyà ẹ̀rí nǹkan mẹ́ wọ́n fàlú tí àwọn tí wọ́n sọ fún yín pé kẹ́ ẹ bọ́ sórí ilẹ̀ kẹ́ ẹ mọ́ kí ẹ̀ wọn ò ṣe dáadáa fún yín. ọlọ́run ní fabima rahmatin minallahi inú àánú Ọlọ́run kọba dẹ́dà sí fún gbogbo ẹni tó bá wà nípò tá a rò pé ẹ wà àwọn ọmọ pẹ́ sí ń pò a rò pé wà ń bẹ̀ ni ọlọ́run ní linta lahum àánú nípò tọ́lọ́run bá gbé yẹn sí àánú làánà rí gbà sáwọn ẹgbẹ́ wa tó ti lò òdì sí ni àánú la rí gbà tí gbogbo ẹni tó lọ lé kí ó náà lọ́mọ ni a sì máa mọ̀ jura wa lọ ọlọ́run ní linta lahum ipò tó bá rí ọba ara rẹ ọlọ́run dà rẹ tiẹ̀ sá nẹ́bì gbogbo kìtọ́ọ̀bù tó bá ti ń lọ sọ́dọ̀ ànẹ́bì àwọn náà ní ń bá wí ó ní linta lahum
walau kunta faddan ó ní linta lahum máa rọ̀ fún wọn ni o ọmọ kí ó lóní ni o ọmọ sẹ́ lóní ni o ọ̀rẹ́ lóní ni o tọ́wọ́ rẹ wá ọlọ́ọ̀kẹ́ ju tiẹ̀ lọ linta lahum àṣẹ tó fi ju tiẹ̀ lọ náà ni ọmọ sọ̀rọ̀ àrẹ kalẹ̀ fún láti máa fi dúpẹ́ fọlọ́run linta lahum máa rọ̀ fún wa walau kunta faddan ghalidhal qalb tó bá jẹ́ ẹni tó yẹ pé bínú rẹ̀ lágbára tó yẹ pé yóò bara jẹ́ tó yẹ pé tẹ́nìkan bá ṣẹ̀ ó lè ní kí wọ́n lọ kidnap ẹni yẹn kí wọ́n lù kí wọ́n já òhò kí wọ́n tún ṣe fídíò rẹ̀ kí wọ́n máa pín káàkiri lórí YouTube tó bá lọ jẹ́rù ẹni bẹ́ẹ̀ lanfaddu min hawlika àwọn yóò máa fọ́n dànù kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò ti yá wọn tí wọ́n lè rí léètì báwọn ẹnìkan fi ń gbé kílé fà táwọn èèyàn fi fẹ́ sọ̀rọ̀ nínú rábítà wọ́n mọ̀ pé táwọn bá sọ̀rọ̀ ń bẹ̀ ẹ má ti jẹun sọ̀rọ̀ dé mẹ́wọ̀n ẹjá máa gbọ́rọ̀ wọn fà lótí èyí tó fi bú mi tó olórí mi dàrú mọ́ bú wọn ní problem kankan pẹ̀lú rẹ̀ àní àwọn kùlùkùn mọ̀ láàrin iwájú àní ẹ má ṣépè ẹjá wọn máa ṣépè káwọ̀ fi máa ní nàṣíbù látara wọn ẹjá máa gbọ́ ọlọ́jà má. lọ́sọ̀ ìwọ́n tó lọ lẹ́lẹ̀ lábá bó tiẹ̀ já sí pé ilẹ̀ lábá tó lọ náà wọ́n fà sọ́lá rẹ̀ bẹ̀ náà ni ọ̀ ní sàtífíkẹ́tì àti àdìlọ́wọ́. tọ́fin kẹsẹ̀ wẹ̀sẹ̀ àtàtẹ̀ sẹ́kìmí láàrin sí kọ̀ ha ṣé lábá náà nìyẹn sá. àyà tí ọ̀n kà lẹ́nu tó ọ̀sẹ̀ tẹ̀tì bí wẹ̀. do máa ń fà lótí àní wọn farabalẹ̀ ó ní mo kó ti hadith ni ẹ bá ní ẹjọ́ ẹ bá ní al-mawsu'atul hadithiyya lọ́wọ́ ẹ dákun abẹ́ni tó bá sì ní tíra hadith ibi táwọn Nábì ti ń sọ yí pé ẹ̀mí kan ò ní bọ́ hatta tastakmila rizqaha hatta tastakmila rizqaha ó ní kì í ṣe bó ṣe yẹ kí n sọnù kí ó nù. alákọ̀ọ́kọ́ innama nahwu qiyasun yutaba náwù tẹ́ ń pariwo pé ẹ̀mọ̀ yín náà ṣe ẹ láfikún bẹ̀ ni ṣe bí tí ẹ ti kọ́ bẹ̀ náà lẹ̀ há sórí a sì máa nǹkan há sórí jura wa lọ kò sínú aburú ìmọ̀ tó gbọdọ̀ mọ̀mọ̀ ní ilmul hal ìmọ̀ tí ń ṣẹlẹ̀ sí olójoojúmọ́ ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú tẹ́límà tó fi ń sọ fọ́lọ́n pò nìkan lọ́lọ́n ò gbọdọ̀ mọ̀mọ̀ ìmọ̀ tó fi ní í ṣe pẹ̀lú iqamis salat ò gbọdọ̀ mọ̀mọ̀ tó fi ń gbẹ̀rùn rẹ̀ dún wákàtí márùn ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú ìtàù zaka ò gbọdọ̀ mọ̀mọ̀ ìntọ́ pé tí zaka bá ti owó rẹ̀ kọ́ yọ ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú sawmi Ramadan ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú hajjil bayt àwọn nǹkan òní tó jẹ́ àkọ́kọ́ ṣebí kanu bàbá wa kan Ọlọ́run bá ní kẹ́ wọn ó ní ma yuqalu li abdin lima lam takun mu'riba wa innama yuqalu lahu lima kunta mudhniba tó bá dàlì kí a máa sí wọ́n bí ọ lérè pé kọ́ a máa ṣe rọ́ọ̀bù ni àmọ́ ó ṣe wá dé báyìí tó yẹ pé gbogbo nǹkan ló ti bàjẹ́ akalita mala hadha qadhafta hadha safakta dama hadha aw kama qala rasulullah ọ̀tọ̀ nígbà Nábì ṣe sọ ọmọ kan fi sọ lábáwá ní ẹmọ́ bínú ọ wá ní mo sọ wípé ní hatta tastakmila rizqaha aláwọ̀kọ́ tó wà nù tíránù ẹlẹ́ẹ̀kejì bá a ṣe hánu ẹlẹ́ẹ̀kẹta kọ̀ wá ìdù lugha al-arabiyya kọ̀ dárú hatta harful ghaya tastakmila ṣebó ní fi'li mudari tí wọ́n ṣe nasbu rẹ̀ wọ́n ni mansubu bi an mudmara tastakmila mansubu ni wọ́n á sọ pé fa'ilu rẹ̀ domiru mustatirun iní ọmọ jẹ́ híyà tó rọ́pọ̀rọ̀ nafsu ni wọ́n sọ ń bọ̀ ọ̀rọ̀ nafsu ni tánàbí sọ pé ẹ̀mí kan ò ní bọ́ hatta tastakmila rizqaha rizqaha rẹ̀ ó máa jẹ́ maf'ulun bihi mansub òkè kí lẹ fẹ́ jáwọ́ o lọ́yà mọ́fàlútí kí lẹ fẹ́ jáwọ́ bẹ́ẹ̀ tẹ́ fi ní ìkàwọ́ kàlákà níbi hadith Nabi sallallahu alaihi wasallam hatta tastakmila rizqaha ní mo gúnṣe ká náà ló ṣe ká kí wá ní rizqaha rẹ̀ kí ló fẹ́ wọ́ sọ fẹ́ jáwọ́ rizqu ni rizqo làwọ́ wọ mafulu bihi ni wọ́n wọ mudaf háwù yẹn ni domir muttasilun mabni yóò sì máa wà ní ipò mudafun ilayhi tó bá rí tó jù bẹ́ẹ̀ lọ ó ṣàlàyé rẹ̀ àwọn ọ̀sọ́pàwọ̀ kẹ́kọ̀ọ́ àwọn èsì ibi kí ó ṣe fáàrí tó ráwà gangan náà tí ma ẹ̀yin lè láǹfààní kẹ́ máa sọ lọ́bàá bí ọ̀pẹ́ rẹ̀ kẹ́ máa lọ kẹ́ máa bọ̀ ìpayọ̀ lọ́ndàmá ní lọ́bàá yín wọ́n náà sọ ń bẹ̀ pé inna akramakum inda Allah atqakum Ọlọ́run sọ pé inna akramakum inda Allah ẹni tó gbọ́ lọ́bàá jù sọ bẹ́ẹ̀ so àárín pọ́blẹ́mù tí àtàwọn ará ilé rẹ̀ eléyìn ní ṣù pẹ̀lú rẹ̀ mẹ́. ó ní kí ló dé tí wọ́n fún olúwo ní excuse lórí ọ̀rọ̀ tó sọ ipò mú màdí pé sábùkù lìsáàdì ló ṣẹlẹ̀ sólùwò olúwo jẹ́ mí ni ẹ̀ ipa àwọn àgbàlagbà àtàná wọ́n fẹ́ àwọn tí mẹ́mbẹ̀ lónìí ni wọ́n fẹ́ kí ni àwọn tí mẹ́mbẹ̀ lónìí fi fẹ́ wọ́n sọ fún wa yẹn wọ́n sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó nínú tí wọ́n fi fẹ́ lè ní wípé wọn ìfẹ́ lómi lọ́rọ̀ sọ báyìí bá sọ̀rọ̀ lọ́tà sọ̀rọ̀ bọ̀ wọ́n bọ̀ wá darí ọ̀rọ̀ sọ́dọ̀ mùdírù sọ́dọ̀ ẹni tí wọ́n darí ọ̀rọ̀ sí tí wọ́n á jòkó tí ìmáàmù kan tẹ́ fi lé
dodo mọ́fà ló ti má bínú. Mo ṣe fídíò láti lè fi clear here kọ́ bá sí ariwo lọ́tún ariwo lósì torí pé nínú àwọn mission tí a fi gbé rọ́bítọ̀ in tí ó sọ àwọn àfáà pọ̀ nílẹ̀ Yorùbá ni pé if there is any differences láàrin ẹ̀yànjú ẹ̀ tó bá jẹ́ pé àwọ̀ kan ń bẹ láàrin àwọn àfáà náà ẹgbìyànjú àti yanjú ẹ̀ àbí nǹkan kan ń ṣẹlẹ̀ ó wà ní constitution yẹn o àbí nǹkan kan ń ṣẹlẹ̀ ní environment tó súnmọ́ mọ́sáàsì yín àbí ní mọ́sáàsì yín àbí láàrin àwọn mùsùlùmí ẹ̀yànjú ẹ̀ ń bẹ ní constitution ń bẹ ní òwe òfin tí wọ́n ṣe 1964 tí wọ́n ṣe tàdílẹ̀ ní 1974 wọ́n amend ẹ̀ ló jẹ́ sáré wá jáde pé Olúwo ò lè mí ni pé àwọn bàbá àgbàlagbà tí wọ́n dá nǹkan wọn lẹ̀ 1964 yẹn làwọn sọ pé wọ́n fail àwọn tí wọ́n gbaṣẹ́ fún wọn yìí tí wọ́n wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ń lòun sọ pé wọ́n fail tí ò bá wá yí ọ pé ọ̀nà wo ni wọ́n gbà fail ọ̀nà pọ̀ ńlẹ̀ jantirẹrẹ tẹ́ni tó bá lójú inú tó sì ní làákàyè tí ó fi wòye pé ní lóòótọ́ in tí wọ́n torí ẹ̀ gbé kinní ìkalẹ̀ yìí ká sọ pé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe láníyàn pé bẹ́ẹ̀ làwọn ṣe gbé kalẹ̀ àwọn tí wọ́n ń rólé wọn yìí ò ṣiṣẹ́ náà lọ́nà tó yẹ kí wọ́n gbà ṣe o sẹ̀ǹpé tá a kọ́nu kéni pé kullun yarji'u ila aslihi gbogbo nǹkan ni ó máa ṣẹ́rí padà wá síbi ìpìlẹ̀ rẹ̀ in tó yẹ kí rábítà àwọn tí wọ́n gbaṣẹ́ ń bẹ̀ yìí tó yẹ kí wọ́n padà sí díẹ̀ ó ní tó pilẹ̀ rábítà pé káwọn àfọ ò lè ṣe kí ni òkè lè sọ̀kan ok kí ló mú ẹnìkan sọ pé òun fẹ́ mú oṣù àwẹ́lẹ̀ káwárí kan nú àwọn àyímọ̀ nínú gádì yẹn náà nínú ọgbà yẹn náà tó náwó yìí pé Ọlọ́run jára àwọn bàbá pẹ́ o ìmúṣùlẹ̀ ẹja tún fojú mi ìwò káwo tíra bó lànàbì ṣe máa bá wa ṣe ní bó ní ṣe máa ámọ́lá àwọn mùsùlùmí nípa ọ̀rọ̀ oṣù very sensitive fídíò náà kún bẹ lọ́wọ́ ń kálukú yẹn gbé jáde Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí wọ́n sọ̀rọ̀ ń gbà náà wọn ọ̀tàbùkù ẹni kẹ́kẹ́ wọn ọ̀yájú sẹ́ni kẹ́kẹ́ wọ́n sọ jáde ní pé bó lànàbì ṣe máa bá oṣù wúlò láàrin àwọn mùsùlùmí sáànàbì náà máa mọ́ṣù wúlẹ̀ ni ànàbì ló 63 years láyé wọ́n sì gbé dìde lójíṣẹ́ ní 40 years tí ń túmọ̀ sí pé ó kù 23 years ànábì tó fi jíṣẹ́ wọ́n ṣe Ramadan lọ́rùn èèyàn lọ́dún ẹlẹ́ẹ̀kejì tánàbì ṣe jíra kó Mẹ́kà lọ Mẹdínà ẹ̀yọ́ kù nù ara wọn ọdún tó kù yẹn sànábì ẹ̀sọ́ ọdún kan tánàbì fi mú sùlẹ̀. faman shahida minkum ash-shahra falyasum sumu li ru'yatihi ẹ̀rí tí mẹ́ńbẹ̀nu tí mẹ́ńlẹ̀nu tó yẹ ká tẹ̀lé ní tí máa mú sọ náà nù tó dáràn sí. ìta padà máa gbọ́ sí gbogbo àwọn àgbàlagbà tí mẹ́ńbẹ̀ ṣebí chairman general chairman ń bẹ́ ń jókòó president general ń bẹ́ ń jókòó sáwọn ni wọ́n sọ yí pé tọ́lé jáde ń bì sáwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ tọ́lé máa bọ̀ báyìí odidi ìmáàmù ìlú tí ò sẹ́ni tó bẹ́ẹ̀ mọ́fà ló ti ń sọ̀rọ̀ yìí òun náà sọ̀rọ̀ tó fẹnu àbùkù kan Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nínú fídíò tí mò ń play tó ṣe yìí tí wọn ò bí rẹ ìmáàmù tuntun tó ṣe joyè nínú Ìlọrin wọn bí dáa kọ́ àdírẹ́sì ìmáàmù tuntun gẹ́gẹ́ bó ṣe àdírẹ́sì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nínú fídíò yìí ẹ̀kọ́ àbòsí ti yín àmọ́ ìntẹ́ jogún náà lẹ́ ń ṣe ẹ̀ ṣe kan kú mbẹ́ ìntẹ́ jogún náà lẹ́ ń ṣe tọ́lé ajáde ń bì tí èso ọmọ bíbí inú yín ọmọ a máa dàgbà lọ́dọ̀ bàbá rẹ̀ gẹ́ngbà míì tí wọ́n máa da ọmọ náà pè tí wọ́n bá rí pé ọmọ ti dàgbà dáàrin kan tí mímọ̀ ń bẹ lára rẹ̀ tó tún ti wà láwọn àpò kan tó bá jẹ́ pé bàbá rí yóò máa da ọmọ rẹ̀ pé abó ni stars ṣe ẹ̀ ní programu kankan lọ́la ó wù akájọ jáde kankan ní bàbá rí àtọmọ rí ká tó sọ pé ẹni tí wọ́n ló wọ̀n jáde ohun jáde ẹ̀yẹ́wò bẹ́ẹ̀ ọ̀dọ̀ yín ni ó lè jẹ́ network wàhálà ẹ dákun ẹ bá ní yẹ voice yẹn wò ṣe ń jáde o wọ́n ló wọ̀n jáde ẹ jẹ́ mi náà yẹ̀wò mi bàbá wa gbà ara àwọn ọmọ bàbá wa gbà ìmáàmù Ìbàdàn tí wọ́n wà ń bẹ̀ nígbà náà bàbá wa gbà Ahmed Muhalli Bàásùnù ara wọn iná wà lórí ètò pẹ̀lú wa àwọn voice ń jáde bàbá ẹ dákun ẹ yẹ̀wò. ara àwọn ọmọ bàbá wa gbà ìmáàmù Ìbàdàn tí wọ́n wà ń bẹ̀ voice yẹn ń jáde dáadáa. bàbá ṣe ti yẹ̀wò voice yẹn jáde so inshallah ó lè jẹ́ phone àwọn ló ti wà okay so ìdí nìyẹn tèmi fi sáré jáde ńgbà yẹn pé kákà ṣe iltimasul udhr fún Olúwo pé láíláí tèmi sì mọ̀ pé 100% ó dájú pé wọn ò lè máa bá wọn bàbá àtàná ìwí wọn ò lè bá wọn wí láyé àmọ́ àwọn tí wọ́n wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ lónìí tẹ́ ẹ bá parọ́ ni o èmi ọmọ tẹ́ ẹ fẹ́ fi pọ́n irọ́ wọn ò ṣe dáadáa o àwọn míì wà ń bẹ́ẹ̀ wọ́n lè láníyàn dáadáa tí wọ́n fẹ́ ṣe àwọn tí ń control rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n sọ ọmọ wọn ò sínú western region ọmọ Ìlọrin ni wọ́n o àwọn náà wọ́n yìí sọ̀tàn pé Ìlọrin yìí sára lẹ̀ Yorùbá
àwọn ni wọ́n sì wà láàrin wọn èyí tí wọn ò jẹ́ nìkan kan ó rí nǹkan kan ṣe ń bẹ́ o àfi tí wọ́n bá fẹ́ o nǹkan yọ kan tí wọ́n mọ̀ ṣe nu rábítà 1964 yìí iná nìkan ṣe birthday gbogbo àwọn àfáà tí ń bẹ ń bẹ àtàwọn tí ń yàn àtàwọn tí ń yàn birthday nìkan náà gbogbo ẹ mọ̀ rí poster birthday àmọ́ ńgbà tí challenges wáyé nísìn ẹ̀rí kan wọ́n ń correct up ojoojúmọ́ inú àwọn àbòsí tí wọ́n ṣe péèjì wọn tí wọ́n ń lò fún rọ́bì tó tulẹ̀ yìí mọ̀ wọn fíbìláàdì Yorùbá ni wọ́n kọ́ bẹ́ẹ̀ o ìgbà tó di pé wọ́n rí pé Edo àti Delta jáde tí wọ́n sì ti rẹ́gísítà rẹ̀ wọ́n sáré lọ change ẹ̀ lọ́jọ́ náà wọ́n change ẹ̀ sí fíbìláàdì Edo àti Delta lọ́dọ̀ tiwọn náà inú constitution tí ń bẹ lọ́wọ́ mi kò sí Edo àti Delta kankan ń bẹ gbígbàdúrà àtàwọn tàná làwa tò ní jẹ ẹni tí ó bá tẹ́ lọ́rùn kó lọ bá wọn lọ́hùn ẹjẹ́ tún gbọ́ mọ́fà ló ti díẹ̀ sí mọ́fà ló ti ní kọ́lẹ̀ ní kankan sójọra wọn sí ti mú ìjọra wọn só ṣe dédé ṣé wọ́n lè máa mú Ògbómọ̀ṣọ́ sọ́ra bíta àbúlé rẹ̀ ẹ ti gbọ́ wọ́n lè máa mú Ògbómọ̀ṣọ́ sọ́ra bíta ẹ wá lọ lé gbogbo àwọn bàbá tí wọ́n wà rábítà. sẹ́rí statement pé ṣé wọ́n lè máa mú Ògbómọ̀ṣọ́ kún rábítà àbúlé rẹ̀ yẹn ohun àgọ̀ ní fẹ́ni tí ọ̀gbọ́n kò sírú inú tó lè máa bí yín láyé tẹ́ẹ̀fì máa pe ẹnìkan tó yẹ pẹ́yìn náà nírú ẹ̀ nínú ìlú yín tẹ́ẹ̀sì lè àdírẹ́sì ẹ̀ bẹ́ẹ̀ tẹ́wàá mọ àdírẹ́sì ẹ̀ ní àdírẹ́sì gbígbà pé ọmọ inú yín ni. ìbí máa mú tuntun lèmi sọ pé àjọ lògbà ń káírò yìí nìsín tá a bá fẹ́ àdírẹ́sì wọn bàbá wa àgbà ìmáàmù àgbà lápè wọn kódà tó fi ìmáàmù àgbà Ìlọrin tàná tí wọ́n lọ Sheikh Muhammadu Bashir Ọlọ́run bá ní kẹ́ wọn bá ní gbàgbọ́ wọn nígbà tí wọ́n bẹ lákú tí ń fa ọ̀rọ̀ yìí ẹ̀ lérí ń jọ kan káwọ́ àdírẹ́sì wọn lọ́nà tí ò dáa ẹ̀yin kẹyìn náà ni gbogbo kíní kèé sìn lẹ́nu afọ́kẹ́ mú yín ẹnu èsìn lẹ́nu afọ́kẹ́ mú yín sẹ́yìn nìkan ni ẹ fọwọ́ mú lọrin tí wọ́n bí yín sí kílẹ̀ ń dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá sàlẹ̀ ń bì sí ọjọ́ tí wọ́n sọ̀tàn pé lọrin ò sí lára ilẹ̀ Yorùbá ṣé gbogbo yín náà lẹ sọ pé bẹ́ẹ̀ ni àwọn kan tún fẹ́ claim ẹ̀ pé ẹ ṣe ní wọ́n sára ilẹ̀ Yorùbá ni wọ́n ń sọ Ìlọrin tẹ́ wá ní ìsára ilẹ̀ Yorùbá wọ́n wá gbé ètò kalẹ̀ fáwọn àáfàá àtàwọn ìmáàmù ilẹ̀ Yorùbá ẹ wá ran kankan tẹ́ ì bá ṣe pé nǹkan míì ń bẹ tẹ́ ì rí ń bẹ ẹbí lọ́dọ̀ àwọn bàbá tí wọ́n rolé lọ́dọ̀ yín pé kán jáde wá búra pé àwọn ò rí nǹkan kan ń bẹ bàbá tí wọ́n ní fíkra ń pilẹ̀ gan Sheikh Ádámù náà ń pilẹ̀ káwọn náà àwọn ti wà nù sáré látàṣubul amwat àwọn náà jẹ́ sọ pé àwọn ò rí nǹkan kan ló kọ rábítà nígbà tí wọ́n fi ń bẹ́ẹ̀ torí pé nínú àwọn ọ̀rọ̀ wọ́nrawọ́nra tí ọmọ yìí ń sọ ó ní kíní kan káwọn lọ fi ra wọn jẹ sẹ́kítírì sẹ́yìn mọ̀ yìí pé ní sẹ́kítírì jẹ́nẹ́rà gangan lẹ̀mí ẹgbẹ́ gbogbo àwọn tí wọ́n fi jẹ́ rọ̀yísù ulama rọ̀yísù madaris rọ̀yísù kíní kan àwọn tí ẹ̀ tó sọ pé rọ̀yísù lè mọ̀dàrísì ní sí àwọn olùkọ́ ni wọ́n jẹ rọ̀yísù lé lórí ni rọ̀yísù gbogbo tí wọ́n ń pè nílé kéwú ni wọ́n jẹ inú àwọn tá a sọ pé òye yín nù gbogbo tí wọ́n ń pè nílé kéwú kọ́ wà lábẹ́ wọn agbóòlẹ́ báyìí lẹ́nu Sheikh Adam náà gbogbo tí wọ́n ń pè nílé kéwú wọn sọ pé gbogbo olùkọ́ ilé kéwú máa ń fà lú tí àmọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo ti ń ṣe súnà o máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kì í ṣe ìgbà tí mo wà ń Cairo ńlá ń fa ọ̀rọ̀ yìí ni o nǹkan ọba ṣe ọ́ díẹ̀ o níbi ọ̀rọ̀ ẹnu yìí náà ni o àmọ́ alhamdulillah so táìmù mi ti ń fẹ́ máa pé lọ díẹ̀ díẹ̀ ẹjá tó gbọ́ síwájú díẹ̀ sí. tó kédélẹ̀ ìjẹ́ Sàlàfí bẹnu wọn As-Salafiyyatul Wahhabiyya ẹ̀yẹ ń káàkiri ìjà kan bẹ nínú àwọn bàbá yìí tó ní bẹ́ẹ̀ ìwọ bàbá yìí Wàhábì ni ọ́ ìmáàmù tó ń sọ Wàhábì ni ó tún pọ́sibú ṣá ó pọ́sibú kò lè jọra wọn torí táwọn bá ń wíwú ẹ̀ yóò máa wíwú. máa ń fà lú tí nínú àwọn nǹkan tá a sọ pé òye yín nù ń tá a fi ní òye yín nù rábítà tá à ń sọ yìí àwọn Sàlàfíà máa ń lọ ọbẹ̀ àwọn Sàlàfíà máa ń lọ sí mítì yẹn wàláhì àwọn Sàlàfíà máa ń lọ wọ́n kàn jókòó orí ìjókòó náà ni wọ́n wà tí àwọn ikọ̀ tí wọ́n dá Ittihadul Wa'izina lẹ̀ àwọn náà máa wá rábítà àwọn ni wọ́n máa ń nawọ́ tí wọ́n máa ń sọ̀rọ̀ tí wọ́n ká tó sọ̀rọ̀ kan wọ́n máa ta sáwọn Sàlàfíà lórí ìjókòó ká tó sọ̀rọ̀ kan àwọn ọmọ onísùnà kan tí wọ́n ṣe kinní kan gbogbo tí wọ́n máa ń sọ tí wọ́n bá débẹ̀ nufa òun èsì rẹ̀ nìkan kan dá wọn lákẹ́ gbogbo àwọn àgbàlagbà yẹn wọ́n máa sá máa wò pé ìsìbìrú náà ni ìsìbìrú náà wọ́n sá ń kà fún alátijọ́ yìí àyè tún ṣe sùúrù náà dì sí ni yóò padà tá a sọ fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ yín pé ní bàbá yín ní lẹ́gẹ́sì nǹkan iṣẹ́ àní gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé Ìlọrin ni yín nu rábítà ṣẹ́ you must go ẹ máa lọ ẹ dànkẹ́rú ẹ máa sọ nǹkan tẹ́ ẹ tún ṣe ń bẹ̀ lágbàdẹ ti débẹ̀ ìntọ́ jẹ́ property yín gan kílẹ̀ tún ṣe ń bẹ̀ building nìkan lẹ́ ń tún ṣe ṣe tún àwọn ọmọ ṣe ń bẹ̀ ni ẹ̀ ń tún building ṣe tẹ́ bá dé gan wọn ò ní mọ̀ kí báwọn ṣe finú ilé kéwì sí rè kíní kankan ẹ̀ tún àwọn ọmọ ṣe gbà báwọn ọmọ tẹ́ ẹ tún ṣe náà wọ́n jáde tẹ́ fẹ́ nu àbúkọ àwọn yẹn káàkiri ìbáwọn náà lẹ́pẹ̀ pé kí wọ́n lọ gbé ẹnìkan kí wọ́n lù kán sì já òhò
tí èsì ẹ̀ka tí èsì ẹ̀ méjì ọ̀pọ̀lọpọ̀ tó dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ sí wọn mọ̀dódó ní ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rù ní wọ́n ń bẹ̀rù tó lè ṣẹlẹ̀ láyé ní wọn wàá mọ̀ pé kéèyàn bẹ̀rù Ọlọ́run ó lóore ju kéèyàn bẹ̀rù ọ̀wẹ́ tí ń bẹ láyé ń bì lọ. wọ́n fà ló tí ọ̀rọ̀ tí òye ọ ló fẹ́ tẹsẹ̀ bọ̀ ọwọ́ kan fi àtàrí orí rẹ̀ gbọ́n tí ò yẹ kó gbọ́ ni. etí àwa ń sọ fún yín kó dáa ẹ̀yọ́ máa ní ò dáa. kí lẹ́ ń sọ pé dáa àwọn ọmọ ọmọdé ẹ̀yọ́ máa wú o. ilé wo lẹ́ ń mọ káàkiri bóòlù àti ẹ̀jọ̀ gbé bọ̀. ilé wo náà mà ṣe rí ilé kankan mọ ni wọ́n lè má mọ̀ ògbómọ̀ṣọ́ arábíkà o. ẹ̀ ń túlé bí máa mọ̀ ògbómọ̀ṣọ́ ò bá sí arábíkà mọ́ òun ló yọ rẹ̀ òun ló lé rẹ̀. ẹnì kan lé arábíkà. sọ̀rọ̀ mi. àdàtàkù tí máa mọ̀ arábíkà àyè máa mọ̀ ògbómọ̀ṣọ́ tí ó sì ṣe mo lára mọ̀ bí òmẹ́kà sì nìkan kó sàtakò yẹn fún. ẹ lọ lè bẹ̀rù Ọlọ́run. èyí tẹ́lẹ̀ sọ pé mo dé lu fèlì òun ni wípé wọn àbáza àrà sàlàfíà yìí ní tí ó sì ní láíláí ṣẹlẹ̀ ní tí ò ní láíláí tí wọ́n sọ àti pọ̀ ọ̀tọ̀ Al-Qur'ani ló sọ bẹ́ẹ̀ lóyún tó ní bẹ́ẹ̀ lọ́lọ́. ṣé Olúwo tí wọ́n sọ sọ́lúwo ògùn jẹun níbi ọ̀rọ̀ tí Olúwo sọ ṣé kò gùn jẹun sọ́lúwo ògùn àwọn àgbàlagbà tàlẹ́ ni kò fi allegation failure kò fi kà wọ́n ìwọ́n wá ní ká máa ṣe tì máa sùn kó sínú fún alọ́ níbẹ̀ rọ̀rọ̀ ẹ̀mí ó já sí wípé Olúwo ni ó máa dá sọ́rọ̀ aláàfáà ẹ̀ ní bẹ́ẹ̀ jẹjẹ àwọn sọ pé Olúwo sọ̀rọ̀ tàwídì fún tani tàwídì Olúwo mọ́ mọ́fà ló ti dúró ẹ dákun jàmáà ṣé n tí mò ń play ẹ dákun ṣé n tí mò ń play torí Ọlọ́run ẹ dákun ṣé ń play ṣé voice yẹn ẹjọ́ ẹjẹ́ ń gbé kọ̀ yìí hello salaam alaikum mi tí ì parí program sa ọ sọ̀rọ̀ ẹjọ́ ṣé n tí mò ń play yẹn ṣe ń jáde torí ìfẹ́ máa repeat ọ̀rọ̀ rẹ̀ kí n kà máa sọ lé ní ó ti kú 4 minutes tí mo fẹ́ fi parí inshallah ó ní Olúwo ń dá sọ̀rọ̀ Islam pa wá ń sọ pé Olúwo gbọ́ tawhid yìí ta lọ́kọ̀ ẹni tó kọ́ Olúwo ní tawhid náà làwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn ọwọ́ pé Olúwo ti ẹ̀rìn sún máwọn ọmọ bàbá olùkọ́ àgbà tí wọ́n ń jáde lójoojúmọ́ lẹ́nu Olúwo pé òun ò gbára lé nǹkan mi jọlọ́run lọ ọba mùsùlùmí lolúwo ipa wo lẹ́yìn rí kó lára àwọn tí wọ́n súnmọ́ yín ìbẹ́yìn náà lọ́ba ń lu yín irú ọ̀rọ̀ tó sọ yìí nítorí ká fi fèsì rẹ̀ ni pé ṣé ọba yín lọrin ṣé wọ́n ń dá sí ọ̀rọ̀ àfíàsì àwọn àfáà lọrin àbí wọn ò dá sí sọba yín kọ́ ló yan mufti ni sọba yín kọ́ ló yan ìmáàmù tí bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bó làwọn lábá ìtún sọ̀rọ̀ ní ìsìn wọ́n sọ pé a tún bú lọrin àti fẹ́ bú lọrin inú lọrin sì ni mọ́fàlú ti ń bẹ wọn ò sì ní pé mọ́fàlú ti pé wọ́n mọ́fàlú ti mọ́ dá sí tí ó kọ́ àṣà àwọn àgbàlagbà ó sì mọ̀ pé wá pé wọ́n mẹ́ ìmọ̀ sọ̀rọ̀ lọrin á sì mọ̀ sọ pé a ti gbọ́ a sì ní sọ inú ìlú ta nífẹ̀ẹ́ púpọ̀ tá a bá ní nífẹ̀ẹ́ yẹn ni ìlú yẹn ni ìǹkẹ́ ò kẹ́kẹ́ káàkiri jù Ìbàdàn bì lọ gbogbo ohun tí wọ́n lò ń bẹ̀ mọ́ mọ́ ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀. Ìmáàmù Ògúnmọ̀ṣọ́ ó ní wọ́n tako gbogbo àwọn àgbàlagbà sí gbogbo àwọn àgbàlagbà ni wọ́n mọ̀ sùúlẹ̀ ni gbogbo wọn kọ́ ni wọ́n mọ̀ sùúlẹ̀ àmọ́ àwọn tí mọ̀ sùúlẹ̀ ń bẹ èèyàn bíi 2 sí 3 náà ni mọ̀ sùúlẹ̀ ń bẹ mufti tẹ́ èèyàn látọwọ́ ara yín individual ló yan mufti àwọn àgbàlagbà gbà kámú ni tọ́wọ́ pé òdodo bẹ̀ ló fẹ́ gbọ́ individual ló yan mufti bákan náà inú àwọn tí mọ́sùlẹ̀ mufti tẹ̀yàn àti spokesman inú rábítà àti ìmáàmù ilẹ̀ Ìbàdàn tòní àwọn tí mọ́sùlẹ̀ ń bẹ̀nu àwọn yòókù àwọn afọ́lò wọn ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn tòní àwọn sì kọ́ ni president general àwọn kọ́ president general tí wọ́n bá sì lọ ànánsì oṣù nínú rábítà àwọn máa ń mọ́sùlẹ̀ gẹ́gẹ́ náà nínú ìlú sáwọn ará Ìbàdàn tẹ̀lé wọn àwọn ará Ìbàdàn tẹ̀lé wọn náà níjọ́ wọn kọ́ múlẹ̀ lọ́dún tí wọ́n kọ́kọ́ jẹyè nílẹ̀ Ìbàdàn tí wọ́n kọ́kọ́ mú oṣù lẹ̀ wọ́n dá lọ yídì fúnra wọn nínú wọ́n dá lọ yídì àtàwọn tí ẹkẹjọ lọ nígbọ̀dọ̀dún tó tẹ̀lé sí àtún dárú ẹ̀wò má wọ́n dúró síbi tí gbogbo mùsùlùmí bá jókòó sí wọ́n gbọ́ yé pé ẹni tó bá fẹ́ rí ìlú ṣe yóò dúró bí gbogbo majority bá wà la ilaha illallah wọn tẹ́yìn ò lè gbà nílùú yín ẹ sì fi ń lọ lóòlù ẹ sì ní a mọ́ sọ̀rọ̀ sára àbòsí náà kọ́ ara àbòsí náà ẹ lè fi gbogbo tí mọ́fàlú ti ń sọ yìí wọ́n bí ire kọ́ sọrú ẹ̀ nínú ìlú wọn lọrin kó fèsì máàmù lọrin tòní sẹ́yìn pé máàmù lọrin tòní sẹ́yìn fẹ́ wé láwà ní Friday ni àṣẹ Muhammadu al-Bashir ad-Dasuki kọ́lọ̀ bá ní kún ọ lọ́wọ́ kọ́ wá fèsì wọn pé ìwọ ló lera rẹ̀ lẹ́nu mọ́fàlú ti sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ohun àgọ̀ wọ́n ní ọba Olúwo àwọn náà yan mufti àwọn náà wọ́n yan waziri àwọn náà yan nkẹ́nkẹ́ wọ́n yan náà nù nígbà tí wọ́n yan ọ̀dọ̀ àwọn wo ni wọ́n ti yan ọ̀dọ̀ àwọn Yorùbá ẹ̀yin tẹ́ wọ́n làmẹ́ǹtì iṣẹ́ ẹ̀jẹ̀ Yorùbá ni ṣebí lọrin ni yín ẹdún ó lé òkè ọya tẹ́ ẹ wà náà abiru sáwọn yẹn sì gbọ́n tí mo sọ yìí báyìí in tó kẹ̀yìn min husni islami limar'i
tarukuhu ma la ya'nihi àwa tá a jẹ́ Yorùbá a sọ pé ó dùn wá bí wọ́n ṣe yan mufti kọba ọba kan tá a ní gbogbo tí wọ́n ń pè ní western region kò sí Kwara state ńbẹ̀ ní gbogbo tí wọ́n ń pè western region yìí ọba yìí náà lọ́ba ẹyọ kan tí social media gbé káàkiri ayé pé ó ń preach tawhid ó gbógun tẹbọ ó gbógun tòòṣà ó gbógun tí wọ́n lé ó gbógun tí wọ́n lóko ó gbógun tí wọ́n nù lú ẹ̀ wà á ń dèrè àṣírọ̀ tákàlẹ̀ àkọ̀rọ̀bí náà ọba olúwo tún lò ó tún bọ́ síta ó tún pèpè islam kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar. àwa ní Yorùbá náà ẹ̀yin ṣe Yorùbá kí ni tí inú ọ̀rọ̀ tẹ̀ ń dá sí. wọ́n padà sọ fún yín pé you must go náà nílẹ̀ Yorùbá. ẹja tó ń gbọ́ díẹ̀ ìjẹ̀bi lẹ́ ń jà yìí o ìjẹ̀bi tẹ̀ bá rẹ́ni sọ fún yín. àwọn ìdílé yìí kọ́dà mo tún fẹ́ sọ láàárọ̀ yìí àkọ́kọ́ ẹni tí ń bẹ lábẹ́ dídá àrúdàpọ̀ àti kọ́mọ̀sẹ̀tù kọ́mọ̀ rọrùn láàrin àwọn aláfà nílẹ̀ Yorùbá Olúwo ni nàbà gbọ́. yes mo wí mo sì ní dìbò kí ni ìdí mo ní mọ́ Olúwo nínú ìlú wọn yan mufuti Olúwo ọba ó yan mufuti kò wá yan fún ìlú rẹ̀ nìkan ó wá sọ pé mufuti ní gbogbo ilẹ̀ Yorùbá. ṣé wọ́n jẹ́ Yorùbá. ìwọ tà sọ yìí òun kọ́ ni kápítà lọ́sùn tábà sọ wípé ọba abẹ ó ní ọ̀gá gbogbo àwọn ọba lọ́sùn ó ní kọ́ kásoso ní ma sọ̀rọ̀ ní alábíta gbogbo àwọn akọ̀ yòókù ó ní ó dàgẹ́ báyìí olódùn ó ní nìkan ẹ̀yìn tó kọ́ ẹ̀ lọ́wọ́ ló ti dògbé lọ nínú wọn ọba sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ yìí ó ní ẹni tí wọ́n yẹ̀ dúró sí ó ní òkàdú ẹ̀ alùpàdé ẹ̀ dàpọ̀ ẹni tó kàdú ẹ̀ fún ẹ̀ èyí wà lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ni pé ẹni tẹ́yìn wá gbà fún báwo ni mo fi ti yẹ̀wò ǹjẹ́ ó kàdú rẹ̀ tó ẹni tí àwọn bàbá wa bí alábíta wọ́n yẹ̀ dúró sí ti jẹ́ àṣẹ Abdulrazak bin Abdulaziz Ìṣọ̀lá ọ̀rọ̀ kálukú làwọn yìí bọ̀ fatiwa kálukú sí ìlànà yìí bọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ àti tí ń lọ nínú ìlú àti tó tẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ sí abẹni tí ń dá sí jẹ́sẹ̀ sọ a sì bẹ̀rẹ̀ tó dá sí pé gbogbo ẹni wọn bá gàdí ìlà ìgbẹ́sì pé bàbá ńlá òkúkú olóṣèlú ilé wàláhì ìwọ fọlọ́mù fúnra mufti ti dẹ̀lẹ̀ gbà fún síyásí ni olólùbọ̀ síyásí ni mufti ti dẹ̀lẹ̀ síyásí ni sẹ́yìn wo kó ma sọ̀rọ̀ tó dọ̀tọ̀ lẹ́nu ẹ̀nà kò dá ìmọ̀ ìjáde yàtàkàlẹ̀ ìkẹlẹ̀ láti máa sọ̀rọ̀ àwọn àṣàrà ìṣe tó ní kẹtẹ̀lẹ̀ gbọ́ wàláhì síyásí fọlọ́sẹ̀ síyásí jọ wàláhì olóṣèlú burúkú mufti àwọn dáríbi rẹ̀ ikọ́ làwọn lẹ́yìn wọn kọ́lá òdìrí kò wá rẹ̀ ó fọlọ́mù ìṣẹ̀ àgbáyé kọ́lá ní Muhammad lọ́dọ̀ tó fi fàyè lẹ̀ ọlọ́run níjọ sínú àwọn jẹ́tẹ̀lẹ̀ wọ́n fà wálé. dó má fà lótí ó ṣe wọ́n sọ̀rọ̀ kan bí àdúrà ló ṣe fún mi gbọ́dọ̀ sàmí o ọlọ́run bẹ lọ́hùn ọlọ́run mọ́jì wà nínú ẹni tí ó máa tẹ̀lé àáfà àwọn ọlọ́run bíọ́ mọ́jì wà nínú ẹni tí ó máa tẹ̀lé àáfà yín o àmọ́ tó bá ṣe pé ni wọ́n ti padà sórí pé kí lọ́lọ́run sọ kí lànàbì sọ tí wọn ò sì ní máa yẹ̀yẹ́ àwọn àáfà àgbà tí wọ́n ti ṣiṣẹ́ lọ kò sílẹ̀ fi mo lè tẹ̀lé wọn àwọn tó yẹ pé lórí ibi tí wọ́n wà yìí náà ni wọ́n wà tó yẹ pé nìkan kò ní máa sọ lójú wọn àfàwọn nìkan kódà lẹ́gẹ́sì dádì wọn gan bẹ́ńlẹ̀ tí wọ́n ń bàjẹ́ fa inú ọ̀rọ̀ ẹ̀sìn gan ọmọ ta fọmọ tí ń jẹ eru ẹgbọ́rọ̀ rẹ̀ síwájú. so ó ní mo sọ yí pé mufti táwọn bàbá yàn àní ẹ má dàrú àwọn bàbá gba kámú ni for argument sake ká sọ pé bẹ́ẹ̀ mo tún sọ mufti tí wọ́n yàn ń ṣe kò kájú ẹ̀ látìgbà tí wọ́n ti wà lórí khilafa ìfàíyà àwọn ìṣe ẹ̀sùn kankan tí wọ́n dá sínú ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n òfìsẹ́ǹtì náà tún lọ gbé fàtàwá jáde copy and paste tí wọ́n fẹ́ mọ azul kalami ìlàkọ́ ìlìhí torí pé láwùlà ìsìnàdù mà kọ́lá láwùlà ìsìnàdù làkọ́lá mà ń ṣáà mà ṣáà. mufti dẹ́n sọ ìlágbàjá ti bẹ̀rẹ̀ ẹsẹ́ ní mufti rábítà yìí kí ni wọ́n sọ káàkiri kódà mọ́tò ẹnìkan tó sẹ́ni fídíò wọn kan sí mi láàárọ̀ yìí ìjẹ́ sọ náà ni lọ́dọ̀ àwọn bàbá wa tàná àwọn ọmọ kéékèèké kan wá jáde wọ́n yẹ bá sí àwọn tàná jẹ́ níbi tílẹ̀ ńlájú dé yìí ṣe bí wọ́n máa ṣiṣẹ́ tiẹ̀ lọ wọ́n á rí i pé wọ́n fẹ́ yanjú ọ̀rọ̀ lọ́mọ iṣẹ́ lọ mufti tẹ́ sọ pé ọba Olúwo yẹn yìí nìsín òun ọ̀wọ̀ ẹ̀yìn wò bàbá yẹn ń ṣiṣẹ́ lọ gbogbo nǹkan ni wọ́n rún gbogbo ẹ̀ wọ́n pàdé wọn lójú ọ̀nà wọn rún sẹ́gbẹ́ kan àwọn ẹlẹ́bọ dá wọn mọ̀ wọ́n fèsì ẹlẹ́bọ wọ́n fèsì àwọn aláṣìṣe àwọn ọ̀tá ẹ̀sìn lágbà tẹ́yìn sọ pé ẹ ti jẹ́ khilafa ìfàíyà tẹ́ sọ pé ẹ ń ṣe mufti ẹlẹ́bọ wo lẹ fèsì ìjókòó rábítà kọ́ọ̀lù wo lẹ fi pé àwọn ẹlẹ́bọ pé ẹ wá intẹ́ǹsínlẹ̀ Yorùbá yìí kò lè lábọ̀ re ìjókòó wo lẹ pè wọ́n sí inú àwọn tí wọ́n torí ẹ̀dá rọ́bítà ọ̀lẹ̀ Yorùbá lẹ̀ lánàá ẹ mú kankan sẹ́ ń bẹ̀ àbí kẹ́ lọ́ máa ṣe bẹ́ẹ̀ dé ń bẹ̀ kẹ́ ẹ máa lọ pẹ́ ń pinwó ẹ̀ ń ṣe kinní kan intẹ́ǹsín bẹ̀ aláwọn sọ fún yín pé àwùjọ ìsìláàmù ọ̀gbádùn yín
alayhi salam ẹ̀yin tẹ́lẹ̀ gbá sáwọn bàbá rábítà 1964 àwùjọ islam ò ṣe kí ni o wọn ò gbádùn yín àwọn bàbá tí tún bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ yín náà ò gbádùn yín ẹ̀yin gangan náà ò gbádùn ara yín. mo fi yín náà sọ́jú orí tẹ́sí lọ́dún tẹ́lẹ̀ sí sọ́jú orí ìgbé tẹ́lẹ̀ tó ti sílẹ̀ ìgbé bá tó bá jẹ́ yóò kọ̀ tẹ́lẹ̀ bismillah ojú ìyá ẹ̀yà tó máa wọ̀ àlàkùnmá yìí ńlá tí ọlọ́run ò bá tẹ́wọ́ gbàsẹ́ lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ yẹn sì clear báyìí. do dáàgbà ti fẹ́ parí. ẹjọ́ ẹgbà ń gbọ́ ó sọ kẹ́kẹ́ ń bì ibi tẹ́tì mọ̀ pé tàwhídì ọ̀yá àwọn kìíní inú. ó ní rọ́bìtọ̀ tul a'imma èyí tá a ṣe inauguration rẹ̀ lọ yìí. so ó ní tá a ṣe inauguration rẹ̀ lọ ní last 2 weeks yẹn. ó ní bí rọ́bìtà yẹn ṣe wà ó lóun fọlọ́n búra pé kò lè succeed kò lè ṣe sóore ọ̀sọ̀ ẹnu ara rẹ̀ sọ náà mo play nísìnyí ó wá lo kẹ́lìmà kẹ́ ó ní Allahumma illa tọ́lọ́wọ̀n bá gba sí àwọn bàbá ìlókù lẹ́ni tó bá ní tawhid tó bá ní làákàì tó sì mọ tẹ́sí ń sọ àyí sọ̀rọ̀ báwọn láwùjọ pé àyàfi tọ́lọ́wọ̀n bá gba sí àwọn bàbá yìí ní iṣẹ́ tẹ́ gbé kalẹ̀ yìí ó ṣe kí ni o ìní ó lórí padà dáadáa wọ́n yẹn sọ̀rọ̀ báwọn ara tá à ń sọ nìyẹn ṣé kí n sọ bó ṣe sọ tó bá dijọ́ mi n tó sọ ni pé n tẹ́ dálẹ̀ n tó fi lè jẹ́ láṣeyọrí ń bẹ̀ ni àyàfi tó bá yẹ pé àníyàn yín bá dáa àbí tó bá ṣe pé ní sincerity yín bá pure àyìn lè fi lè ṣàṣeyọrí iṣẹ́ tẹ́ dálẹ̀ àmì kọ́ sọ pé ọlọ́run gbà sí àwọn bàbá yìí ànábì Nuhu o sáwọn sọ pé ọlọ́run gbà sí rẹ̀ ló fi yọ ọmọ rẹ̀ báwọn sọlọ́run gbà sí ànábì Nuhu ló fi ní ìyàwó báwọn tọ́lọ́ ní daraba Allahu mathalan ọlọ́run ní imra'ata Nuhin wa imra'ata Lut àwọn méjèèjì ló gbé wá ó wá ní kanata tahta abdayni min ibadina salihayn wọ́n ń bẹ lábẹ́ abẹ́ òrùlé ẹni rẹ̀ ànábì wa méjì fakhanatahuma wọ́n sì jàmbá àwọn méjèèjì ìyàwó ń jàmbá ọkọ falam yughniya anhuma min Allahi shay'a ìwà lábẹ́ ọkọ wọn lánàbí ọlọ́run kọ̀rọ̀ wọn lọ́rọ̀ kó mi kan pàdé ọlọ́run wa qila dukhula an-nara ma'a ad-dakhilin ẹ̀tún gbogbo nǹkan lẹ́ẹ̀ mọ́ ṣe ẹ̀tún lágbèkalẹ̀ ọ̀rọ̀ àfi kẹ́ máa parọ́ kẹ́ máa ṣe wọ́n káàkiri bó ṣe ẹ̀kọ́ ọ̀sọ́mọ́ fàlú ti ni pé rọ́bìtọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ ní 2026 yìí ọ̀dọ̀ lójú pé kò ní láṣeyọrí o Allahumma illa báníyàn wọn bá dá ń bẹ̀ lókù ìtumọ̀ ẹni pé mímọ̀ fún mílì mukhalafa táníyàn wọn ọba ti lè dá kò ní yọrí táníyàn bá dá yọ yọrí èmi sì ń fi ọlọ́kà balẹ̀ pé pẹ̀lú ògo Allah torí pé Ọlọ́run ní wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah bọ́lọ̀ ń fẹ́ pẹ̀lú ògo Ọlọ́run eléyìí ti ṣàṣeyọrí gbogbo ń tẹ́ ẹ̀rí dá sí torí mo rí tẹ́nìkan kan mi kéèsé ká máa sọ̀rọ̀ ẹlẹ́bọ àfikọ́ máa sọ̀rọ̀ aláṣìṣe láwọn mójútó 2026 ok kí lẹ fẹ́ já mójútó ṣé 2026 ní àwọn kèfèrí tí ń mú ọmọ mùsùlùmí kó nù islam ni torí pé àwọn dìdìrín kan bẹnu yín wọ́n máa sọ pé èèyàn mélòó ni bàbá rẹ̀ wẹ̀ sínú islam àwọn kan bẹ tó yẹ pé wà sí yín náà lọ́yọ̀ wọn kó nù islam àwọn kan bẹ àti rẹni tí ń ṣe ń tàbí fún pé kí ló mú ọkọ nù islam sọ pé òun rí pé kò sí yàtọ̀ nù islam tí ẹni kóun máa ṣe àtọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ tóun ń lọ tẹ́lẹ̀ kí ló fà á ọ̀dọ̀ àfáà tóun dé wọ́n ní kóun wá gbẹ́bọ wọ́n ní kóun wá gbé pèsè wọ́n ní kóun wá sín gbẹ́rẹ́ wọ́n ní kóun wá sí nkẹ̀kẹ̀ sáà wọ́n ò lè kà àfáà mẹ́wàá kán má ba yín nù àwọn mẹ́wàá ẹ wá jáde ẹ wá dìbọn kẹ̀ pé wọ́n lè kà àfáà mẹ́wàá kẹ̀ nílẹ̀ Yorùbá àti ibi tí èsì ilẹ̀ Yorùbá kán má bọ̀wọ̀ yín nù mẹ́wàá mẹ́. jẹ́mọ̀ ẹja dá dúró ẹ̀yìn ìṣẹ́jú kan tó kù ẹja gbọ́. هذه فيها طباقية في القطن خاسرة. so n tó fi parí ẹ̀ ń bí tí mi kàn ra gé sọ́wọ́ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń jọyìn rọ́bìtà yìí ẹ má jọyìn o torí pé fíríkọ̀ yẹn fíríkọ̀ tó ní khasira fíríkọ̀ tó yẹ pé òkè nìkan ni ó bá fẹ́ náà ọ̀sàsọ̀ ọgbẹ́ gbogbo tó sọ náà láti gbọ́n ìyọ̀n débi tẹ́mi gbọ́ dé torí pé tẹ̀sí ẹ̀ ṣe ń gbọ́ ọlọ́ọ̀mí tí a rí pé eléyìí kan sáà ńlá mẹ́ǹtì ni lórí ti ọkàn Mọ́fàlútí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú rọ́bìtà ilẹ̀ Yorùbá kí lọ́rin ọmọ dà sí mọ́ torí pé àbátẹ ẹlẹ́ni dìfẹ́ǹdì náà ni wọ́n sọ pé lọ́rin ìsara ilẹ̀ Yorùbá ní táà ti dónú jẹ́mà àbẹ̀lẹ̀ ọ̀bà yìí tó fi bàmí ló kọjẹ́ àbí tó fi parọ́ mọ́ mi lọ sọ́dọ̀ àwọn tí wọ́n sọ̀tàn fún ọ ẹnìkan kọ́mẹ́ǹtì mi ó dákọ̀ àfáà kan nílọrin ní dákọ̀ àfáà yẹn so àfáà yẹn náà mo tún sọ lónìí wọn mọ̀ mí òun kálukú wọn máa ń rí mi fìrí ń Cairo ní wọn lájọṣe pẹ̀lú mi èèyàn kan tó mọ̀ mí dáadáa ń Cairo náà ni Samahatul Imam Abdul Basit Ọlásùnbọ̀ Àdìó
àwọn náà ti jẹ máàmù ní Lagos State ń sìn sáàdì ọ̀nà Lẹ́kì. So ibi tí Central Mosque wọn wà kò jìnnà sí ibi tí bàbá sì tún ní náà ti ń ṣe ilé kí mo júwèé bẹ̀ dáadáa kó lè mẹ́ tí mò ń sọ. ọ̀rọ̀ tá a fà ń bá sọ nìkan ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ gbọ́n pa mi tó lè jẹ́ 80%, 20% ibẹ̀ náà ọ̀dọ̀ mi ló wà, kò sí lọ́dọ̀ àfà náà lọ́dọ̀ àfà bá sì ti ń gẹ̀ 80% nìkan ló lè wà mẹ́, kò sí 20 yòókù lọ́dọ̀ wọn. So bó lẹni tó yẹ pé kọ̀ wá súnmọ́ mi, ẹni tó yẹ pé tí má pàdé rẹ̀ mi ní tó bùn lówó, ẹni tó yẹ pé tí má pàdé rẹ̀ mi máa sanwó mọ́tò rẹ̀ ní oṣù alóhùn mọ̀ mi abadan. níta ẹ bá ń rí níta gbangba ẹni Ọlọ́run adúpẹ́ ẹwọ́dún tá a lò ní kẹrùn ọdún 4 péré iná ni ọ̀tán nù máìdì yín lẹ́sà nìdààmú abáyín ní sì mẹ́nu àwọn ọmọ yín tí wọ́n wà ń bẹ̀ náà tí wọ́n wà ń bẹ̀ bí aláìsí ilé ike pọ̀ ń bẹ̀ àwọn àdàbíyà ń bẹ̀ ń bẹ̀ tí wọ́n ṣe dáadáa ń bẹ̀ ẹ̀ nígbàriwo wọn, àwọn màhàdí ń bẹ̀ ń bẹ̀ ẹ̀ nígbàriwo wọn, àwọn ilé ike pọ̀ ń bẹ̀ dáadáa, kódà àwọn ilé ike bàbá wa àgbà ṣe Salahuddin Madu Islami wọ́n bẹ̀ ń bẹ̀ nígbàriwo wọn tí wọ́n ṣe dáadáa ń bẹ̀. kí ló dé ẹ̀yin kan náà ni abẹ́lẹ́ wọn bá dẹ́dà wọn kó jọ kó ṣe wá jẹ́jẹ́. ó rẹ̀ pé àdàdó báwọn as'alullah ta'ala an la akuna min atba'i àfáà yín tẹ̀ ń sọ yìí o kọ́lọ̀ ń jọ kó ṣe mí jẹ́jẹ́ o aha. So ibi tí mo dúró sí náà mo dúró sí mufti tẹ́ ẹ̀yàn kọ̀kájú ẹ̀ o, mufti tí kàn rú di ike tí ń lọ wọ́ sùn káàkiri tánàbí sì ní súnmù li ru'yatihi, wọ́n tún sọyún lọ́tán mufti ń jáde káàkiri bàbá tàná ọmọ káwọ́lẹ̀ àwọn tòní ní ọmọ káwáyà ẹni tọkọ tíà tọ̀wọ̀ sí kíní kẹ̀kẹ̀kẹ̀ kí ni gbogbo eléyìí fẹ́ dà. wọ́n tún fi gbà kan ní wọn ọ̀ka tí a mọ̀ wá pọ̀ ní ọdún mi kí n gbé tí a ta dìdí lọ rà dìdí ìmùjáládùn rẹ̀ tí a ṣe pọ̀ lèmi ní. a sì láwọn àfáà tí wọ́n tú wọ́n dà Dr. Sarafu a sì rí kílébù kan fúrísẹ́ǹtì táwọn ti tú bẹ́ẹ̀ làwọn àfáà míì láwọn àfáà súnnà. ẹnì kankan fọwọ́ yẹpẹrẹ mú tíra Muwatta Imam Malik, àmọ́ ní gbogbo lágbàáyé sílẹ̀ Yorùbá ni wọ́n ti pe Bukhari ní asahhul kitab, ilẹ̀ Yorùbá kọ́ alamu islami náà ti sọ wípé ní asahhul kitabi ba'da kitabillah sahih al-Bukhari. bó sì wọ́n sọ pé asahhul kitabi ba'da kitabillah sahih al-Bukhari lọ́wọ́ pé abẹ́lẹ́ nínú ayédàkùn jẹ́mà mo tún níbò míì tí mo ń lọ aago kan, so àádó báyìí àtùmọ̀ ọ̀rọ̀ rọ́bítọ̀ ilẹ̀ Yorùbá àwa tó kàn àwà lẹ́nu ẹ̀ o. àsìkò zúrì ti tó kálukú lọ sàlùwàlá láwọn ìlú tí zúrì bá ti tó lọ́dọ̀ wọn, ẹni tí ó bá yìí tó lọ́dọ̀ wọn ká dó ẹni tó bá ti kí tiwọn lọ. abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kó jọ kó sì wá jẹ́jẹ́ ọ̀rọ̀ tó bá ti ń sọ tó jẹ́ tilẹ̀ Yorùbá a máa rọ ẹ̀yin tẹ́ bá ti wá láti Ìlọrin ẹ má dá sí mọ́. So bàbá tẹ́ gúfẹ́ gbìjà ń bẹ̀ náà ọmọ Ìlọrin làwọn náà, ẹ tí wọ́n padà sí Ìlọrin kẹ́ntì ẹ̀ lọ tó ti mẹ́ńbẹ̀ tán bá ti lè rí ìtò á gbà pé ọkùnrin ni wọ́n, tí wọ́n bá ti lè rí ìtò ẹgbàgbé ẹ̀ ẹnìkan wà lè wá wà mí ká máa bàbí kan jẹ́ fáwọn mi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.